ó ti gé lọ ó ti gé lọ kò lè yẹlẹ ó ti gé This last one na for manpower. eléyìí kókó yẹn sórí wá sórí lórí kò sí tó lè ṣe ó ti jọ ọ̀rìjọ wa kò sí tó lè ṣe pẹ̀lú ẹ̀ mọ́. èló wá ní àwọn kíní báyìí ọmọ mo sì lè mi má wá mi. èmi ò sọ pé ẹ̀ ń ṣọmọ mu ṣe àìgé ló ń pè bí. ọmọ ìhà alájà mo ra òkò níṣẹ́ mo ní kó lọ gbórin wa èmi ní tó máa ń bọ̀ ó tún lè ya báǹkì lọ kó ya báǹkì torí pé mo dẹ̀ fẹ́ lówó àwòkó wọlé ó gbórin àtòwó wọlé kí a mọ sáàmù bá ẹ gbẹjù síkùn mi mo yóò bá wọn. kànáà ṣe boko oko ọba ṣe boko ó ṣàtìrí bó ṣe ń lọ pàwọ́ máa pààyàn gbàbí má gbàbẹ̀ gbàbẹ̀ má gbàbí àwọn ọmọ àṣà pa àwọn àti ọ̀ This dende ọ̀rọ̀ the delicious talk. Waka for something better than sit down for naught. Ilé olówó lọ gba wèrè yàbá pàùsì ilé wèrè. Nítorí bá fẹ́ lọ́wọ́ ní kò bèrè alálẹ́ lọ́dọ̀ ni máa ń fọ fèrè. Ẹ ṣáà mọ̀ àyíké náà pé bí watch Faragan watch koro pé. Waka for something better than sit down for naught. Tí ìyàwó ẹ̀ tí ó bá lọ síbi iṣẹ́ tó bá dé ìyàwó ẹ̀ tó love ni o ó dẹ̀ broke nígbà yẹn tó wá dé wá sọ fún ẹ pé ọ̀gá àwọn níbi iṣẹ́ ó fẹ́ fóun ní 20 million kóun fún dọ́gì ṣó máa gbà. màá ní kó tètè bá mi kó wá kó yóò dín yẹn dáadáa o kó má ṣe orí burúkú o tó ti bímọ ṣé orí oko máa ń jẹ orí ọmọ lọ ni. káníyàwó ẹ dé ń sin pé bàbá àgbà of Africa o tó mọ̀ pé a fẹ́ sanwó ilé a dẹ̀ fẹ́ san school fees àwọn ọmọ àmọ́ location tí ó lọ yẹn tó mú mi lọ last week yẹn ìkan lára àwọn artist yìí ó ní tí n bá mú ẹ̀yìn lẹ̀ ó máa fún mi ní 50 million ṣó máa gbà. aláya jẹ́ kí owó yẹn wálẹ̀ díẹ̀ sí. ok 20 million. ẹ tún jẹ́ kó wálẹ̀ díẹ̀ sí. ok 10 million. ó dà bẹ́ẹ̀ ṣe rí ẹ jẹ́ kí n sọ kíni kan fún yín ọ̀pọ̀lọpọ̀ ìyàwó ilé tá à ń sọ yìí Ọlọ́run ló bá aṣọ wọn. bíi ti báwo. àwọn wèrè ó ní kànáà kan wà lẹ́gbẹ̀ẹ́ tẹ́ pólé fún ìyàwó olúwa ẹ̀jẹ̀ láì máa ń fún kọ́bọ̀. oya let's get it ẹ ṣáà ti rí bó ṣe ń lọ Agége ló ń pè bí oko ọba Agége ló ń pè bí àwọn ẹ̀rọ wà lókè o àwọn Òṣogbo wà lókè. ẹ jẹ́ máa lọ sínú Zanga ẹ ṣáà ti rí bó ṣe ń lọ ó pọ̀. Agége ìlúfẹ́mílẹ̀ táyẹ̀ tí wà láyége aládé sense. kànáà kọ́rè. kànáà ni o aládé sense. a ní Akeem student. owó dà máìkì yẹn dà ó yà tún gbé mi débẹ̀. ìtòrí ẹ̀ lọ ṣe ń pe bí ní cannabis tó bá yẹ pé máa ń gbọ́ small doctor Aláàfin Agége nígbà tó kọrin gbà yẹn tó bẹ̀rẹ̀ sí ní fún gbogbo Agége lọ́wọ́ ó ní bá àwọn ọmọ cannabis. cannabis re. cannabis ló ń pe bí. ṣọ́ọ̀tì jẹ́ kí n rí cannabis yìí. òun ló ń pe bí. ẹ bá bọ̀ ṣe ti cannabis ló ń pe bí. ó fẹ́. máàkì ẹ̀dá jẹ́ ń bá ara yín sọ̀rọ̀. Ó pọ̀ watch Faragan watch koro pé. Àyíké náà pé ibà ẹ̀ ṣáà mọ̀. This dende ọ̀rọ̀ the delicious talk. Waka for something better than sit down for naught. Ilé olówó lọ gba wèrè yàbá pàùsì ilé wèrè. Nítorí bá fẹ́ lọ́wọ́ ní kò bèrè alálẹ́ lọ́dọ̀ ni máa ń fọ fèrè. Ẹ ṣáà mọ̀ àyíké náà pé bí watch Faragan watch koro pé. Waka for something better than sit down for naught. Ẹni sùúrù. Waka for something. It's better than sit down for nothing. If you waka for something, searching for something, go get something. If you sit down for nothing, go just dey for nothing. No. Custom. This Sake, this is delicious talk. This Sake, you know, he's a superstar. You talk about actor, comedian, you understand? This Sake. The competent. Den delicious yẹn kí ló mú orúkọ yẹn wá àti pé gbogbo àwọn lámbà tẹ̀ ń jù yẹn epo lẹ ti ń rí. You understand if you say the delicious? When in Yoruba they say dende ọ̀rọ̀, the meaning of dende ọ̀rọ̀ is word, a fatigue word. You understand that kind of thing? The dende ọ̀rọ̀, the dende ọ̀rọ̀ tó wúwo. You understand? That's why I say dende ọ̀rọ̀. Ọpọlọ mi ló wà mi ò kọ́lẹ̀ tẹ́ bá ti ń bọ̀. Ẹ ṣáà máa kọ́lẹ̀. Ẹ ṣáà máa kọ́lẹ̀. Ọpọlọ mi ló wà mi ò kọ́lẹ̀ tẹ́ bá ti ń gbọ́ ẹ máa kọ́lẹ̀. Tó bá mọ́tò oṣù máa bọ́lẹ̀. Tí náà bá gbé ẹ lọ́wọ́ àsọlẹ̀. Tẹ́ bá ti ń gbọ́ ẹ ṣáà máa kọ́lẹ̀. Dende ọ̀rọ̀ ló ń pè ní ẹ ṣáà mọ̀. This Sake is there. Bàbá àgbà of Africa is there. Dende ọ̀rọ̀ ẹni sùúrù ọ̀rọ̀ yẹn ọ̀rẹ́ máa lọ fà. Ọ̀rọ̀ yín yìí ó ń gbé mi débẹ̀. Ẹ jọ
ibo gangan lẹ ti ń rí inspiration àwọn lamba tẹ̀ ń ju iṣẹ́ máa ń rí ẹ máa ń kọ́ bì kan ni àbọ̀ máa ń gbé wá látọjú oorun. May God bless you, my brother. If I say look at me, see lifestyle, go to estate, still free Wi-Fi. You understand? All that kind of thing dey with me. Na God gift. So I don't borrow it from anybody. I don't copy anybody. I try to be myself. But ẹ mọ̀ pé ní sùúrù ẹ mọ̀ pé lamba tẹ̀ ń ju yìí ó fẹ́ máa fara pẹ́ brother Shaggy ohun yín gan jọ sọ fún yín rí. The Shaggy is quietly different because the Shaggy is speaking pidgin English. I don't go to pidgin at all. If I want to go to English, I will go straight. Go to English. Okay, now that's why I say waka for something is better than sit down for nothing. Okay, if you searching for something, you go get something. If you sit down for nothing, you go dey for nothing. This is then delicious talk. If you say then delicious, it means that something that good. Ask me from Babagba. This is Babagba of Africa here. This is my brother. We are together. You understand? ẹ ti lè lọ. Mo ń sọ fún yín pé Agége máa ń lé wọn. Agége máa ń báṣọ lára wọn ni. Agége máa ń já wọn sí o. Gbogbo nǹkan tó bá fẹ́ ló máa bá lágége mo sọ fún yín. Babagba mo ti lọ Agége láti bí wọn náà bá mi Agége búrẹ́dì kí ló ṣẹlẹ̀. Ẹ káàárọ̀. Sake bread mo. Sake. One house. Agége. Kò kú lójú àwọn Agége. Kò sí bread Agége wọ́n kò kú lọ́wọ́. One house. Agége bread mo máa pàṣẹ kọ́ gba gbóná wa. Ó yá. Tí bá pa ọ́ kí n jẹun. One house. Mo ti dé bí o ti ń sọ pé ọmọ àgbà Agége búrẹ́dì gbóná wa látàárọ̀. Agége bread ló kí n lébẹ̀lì o. Ọ̀nà ìlànà ló máa ń ní o. Àwọn tó máa ṣe lébẹ̀lì ẹ̀yìn náà fẹ́ kílà ẹ̀fọ́. Sake. Ó wà ní pọ́npọ́n, ó dẹ̀ gbóná, kò dẹ̀ ṣe owó tó jìnà. Àsọmọ líle. Ó rà ní sùúrù. Ẹ bá wa sọ̀rọ̀ nípa rẹ̀. Mama ẹ bá wa sọ̀rọ̀. Àwọn àgbàlagbà wà lé o. Ibi Ìdòwú ni Ọládipípọ̀ títí Ọládipípọ̀. Ọládipípọ̀ la wà yìí. Ibo la wà Agége kọ́ ni. Agége gbówó wá fún wa o. Sake, you know one thing. Ó yá gbé mi débẹ̀ bàbá. We are going higher non-stop. Monkey dey shop, babu one shop. Now everybody dey find wetin one shop. They dey waka about, they no get bus stop. You understand that kind of thing? The lamba. Mama kí ló ṣẹlẹ̀ jẹ́ ká gbọ́ lamba. Sí nǹkan tó ṣẹlẹ̀ kúrọ̀lẹ́ ká san ọ̀yàn àbúrò mi ẹ̀gbẹ́ mi ìyá mi àfi ògbólé o Agége náà ń pe bí báyìí o Agége náà ń pe bí o tó bá lọ gbọ́ rẹ̀ wọ́n tó bá lọ gbé bẹ́ẹ̀ bá lọ gbọ́n mọ́ ọ̀ lè gbọ́n tó bá fi kú o ajé Agége náà ń pe igbó lọ̀gá wà Agége lọ̀gá wà ajé Agége náà ń pe bí. One house. Ẹ̀yin tèmi Agége la wà yìí. Wọ́n ní cannabis ló ń pè bí. Ṣé mo gbà? Cannabis ló ń pè. Mama ẹ jẹ́ ká meet yín. Ọlọ́run ó kọ tèmi nìyá mọ̀ rí ẹ̀ get. Ló fi jẹ́ wípé tí mo bá ti mi ṣeré. Ọmọ rí alájà mo máa ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó láyé. Kí lorúkọ wọn náà? Tony Montana. Wọ́n ní Tony Montana o. Tony ìsàlẹ̀ rí yẹn lẹ́gbẹ́ Kúdírátù èèyàn bàbá àgbà of Africa. Ọmọ wa náà ni ẹ̀ gẹ̀ẹ́sì wọ́n yẹn wá ọmọ wa ni apọ̀nlẹ̀ o. Yàrá ìyára gan tún wà ń bí. Tó bá lọ bìdí pò ní sanwó lẹ̀ fáwa ò lọlé ò gẹ̀ẹ́sì. Ìyá ẹ̀ tó lọ sanwó ẹ̀ rán sanwó. Ẹ má lọ. Mama bẹ̀ ẹ jọ. Kí lorúkọ yín ṣé máa ń kọ fújì professionally ni ẹgbẹ́ mi débẹ̀. Mo máa ń kọ fújì normal ìyá àmọ̀rí náà máa ń pinnu Agége. ìyá àmọ̀rí nínú Agége ẹ jọ ẹ sọ fún wa one house ẹ jọ ìgbà wo lẹ ti bẹ̀rẹ̀ iṣẹ́ fújì torí mo fẹ́ káwọn èèyàn mọ̀ àwọn tí wọ́n mọ̀ mo fẹ́ kó tún mọ̀. Ó ti ṣe díẹ̀. Àwọn onífújì wo lẹ ti bá kọ orin. Àti tẹ̀lé àwọn star ṣùgbọ́n ládùúgbò wa yìí àwọn bí ẹ̀mẹ̀sì Pàfọ́ àwọn Pàfọ́ Agége. Bẹ́ẹ̀ ni ṣáàmà wa gan dá wa mọ̀ àmọ́ Rádìgún dá wa mọ̀ dáadáa. Ok àwọn tèmi bọ́n ṣe ń wò yín lè yẹn jọ ẹ kàn fún wọn ní lámbà fújì ẹ jọ ẹ fún wọn nánsà. Àǹtí mi àmọ̀ pé ṣé máa lọ Ọlọ́run wọn ti fún mi láyé mọ̀ mo ti kọ́ fújì àìṣe kẹwàá
àdúgbò làwa ó wà láìtàlà yìí ṣé mọ̀ ni àdúgbò làwa yìí ní kànábì sọ́bìlà yìí mo fọlọ́run búra ó parapọ̀ kù dìrasù àwọn àdéhùn kan àti dẹ́yọ̀ kan wà láìtàlà yìí ìyẹn nínú Agége ló fi jẹ́ pé ìlú Agége ìlú ọgbọ́n ni ohun àríkọ́ṣe Agége ló ti wá. ẹ má lọ ìyá àmọ́ rí iṣẹ́ ìṣe pọ̀ ẹgbẹ́ rẹ̀ ń lọ ẹ wà ń bí ẹ fún wọn pẹrẹbẹ ẹ jẹ́ kí gbogbo ẹ kàn tajú ọmọ ìyá mi á fà lẹ́bùn yẹn dáa ẹ jẹ́ kí wọ́n lè. Dẹ́ndẹ́ ìyá àwọn rẹ̀ ti lọ o. ẹ mọ̀ pé Èkó inú Èkó náà ti yọ Agége Èkó nílé ọgbọ́n náà bí ọba dé kò tí ó gbọ̀n tó bá lọ gbọ̀n ọdún lálágbọ̀n kò lè gbọ̀n o àní béèyàn bá dé kò tí ó gbọ̀n kán fún lágbọ̀n kó fi kágbọ̀n lọ sápọ̀n gbọ̀n kó lè gbọ̀n kàkà kó gbọ́n yóò mọ̀ gbọ̀n náà ni ẹ ṣáà mọ̀ pé dè ni ọ̀rọ̀ wà lẹ́nu mi o ilé olówó lọ gbà wèrè yàbá apá òsì ilé wèrè tó bá fẹ́ lọ́mù ni kò béèrè alálẹ́ lọ́dọ̀ máa ń fọ́n fèrè tó bá wù mí o lè sọ mo lè ṣe èdè o ṣáà mọ̀ ó pọ̀ jura wọn lọ pátákó lọ́gọ́ apálí òpónà lọ́gọ́ àsùntà má fara kàn mí ò gbọ́dọ̀ dọ́jà. ẹ wá Dẹ́ndẹ́ talk ṣé ẹ máa ń ráàpù ni àbẹ máa ń ṣe presentation ẹ máa ń ṣe presenter lórí rédíò. God bless you the star you understand I'm a radio presenter I'm a broadcaster I'm working at Global FM 92.5 you understand if you call me a comedian I will answer you if you call me a presenter I will answer you if you call me a broadcaster I'm still there for you yeah I'm taking out I say but Tabobo is yet to come. You understand? Agége la wà yìí. Agége ló ń pe bí ẹ ṣáà ti rí bó ṣe ń lọ lórí street no sleep for the wicked but lórí street náà àwọn talent yapa ń bẹ̀ síbi táwa yìí ló ń pè l'Agége mo dẹ̀ wà pẹ̀lú very talented woman this woman vocally she's very very good her vocal dexterity when it comes to Fuji music ẹ má jẹ́ kí n máa sọ yín bójú inú ghetto la wà ẹ jọ ìyá àmọ̀rí ẹ jẹ́ ká mọ bó ṣe ń lọ. Orúkọ mi ni Alhaja Kudirat Amori láti Agége gate but nínú Agége ń bá a pọ̀ ẹ ti understand ló jẹ́ kí n fi sọ pé ìlú Agége ìlú ọgbọ́n ni ohun àríkọ́ṣe Agége ló ti wá ìlú Agége ìlú ọgbọ́n ni ohun àríkọ́ṣe Agége ló ti wá Agége lèmi ń gbé ibẹ̀ ṣálẹ̀ mi ti wá ìlú Agége ìlú ọgbọ́n ni ṣe ti gbà ìlú Agége ìlú olóye kẹyà lọ́mọ pẹ̀lú Agége ìlú ọgbọ́n ni ohun àríkọ́ṣe Agége ló ti wá. ìyá àmọ̀rí ṣe ti rí ẹnikẹ́ni tó bá ń kọ fújì èmi máa ń respect ẹ̀ gan torí ẹni tí kò bá ní talent kò lè kọ fújì fújì ò kì í ṣe orin tí ọ̀dẹ́ lè kọ torí pé it takes a lot of creativity láti kọ fújì you need to compose you need to báwo lẹ ṣe máa ń come up pẹ̀lú àwọn lyrics yín àwọn orin yín ṣé ẹ máa ń kọ́lẹ̀ ni tàbí àwọn kan máa ní wọn máa ẹ̀yàwó kó máa ń gbé wá fáwọn ni ẹ gbé wa débẹ̀. Normal a máa ń kọ́lẹ̀ because àwọn bàbá náà gbà tó ń kọrin wọn máa ń láwọn secretary tó bá mọ̀wé wọn á ní kàn kọ́lẹ̀ in case of Ike-City tó bá níṣẹ́ wọn á lè fi ṣe rìhásà pẹ̀lú àwọn tiwọn normal ní anthem kan tá a sọ pé jíjí tí mo jí lè ní o jíjí tí mo jí yá mọ́ ẹ̀ alájà mo rà òkò níṣẹ́ mo ní kó lọ gbórin wa èmi ní tó máa ń bọ̀ ó tún lè ya báǹkì lọ kó ya báǹkì torí pé mo dẹ̀ fẹ́ lówó àwòkó wọlé ó gbórin àtòwó wọlé kí a mọ sáàmù bá ẹ àgbéjù síkùn mi mo yóò bá wọn. ẹ pàtẹ́wọ́ fún ìyá àmọ̀rí ọlọ́run ó ju páńpé lọ. Oh boy. See, guys, basically me, when I see talent, I always love to celebrate talent. Look at this woman. Ẹ wo bọ́n ṣe ń ju nansa yẹn. Ẹ wo bọ́n ṣe ń já ohun yẹn ń já láláì lo effect, láláì lo auto-tune. Like me, I see talent. I always love to celebrate talent because it is not easy to be talented. Ẹ má jẹ́ ká parọ́. Ṣé wá rí ní ọ̀rọ̀ Fuji? Mo máa ń wà particular nípa ọ̀rọ̀ Fuji. Ìyá Àmọ̀rí ṣe ń gbọ́. Torí pé orin Fuji làwa gbọ́ dàgbà. Bàbá mi tó bá ń play orin Fuji báyìí, Barrister, Fuji Garbage. Láwọn ayé ìgbà yẹn, orin yẹn la máa ń gbọ́.
play orin Fuji because mo ti rí Fuji as a cultural representation of Yoruba people. So a mú Fuji lókùnkúndùn ni kí n mú Fuji ní ọwọ́ yẹpẹrẹ torí òun ló ń represent wa as a Yoruba people. Ìyá Àmọ̀rí, step forward. So now ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ sọ fún wa ìgbà wo lẹ ti bẹ̀rẹ̀ iṣẹ́ Fuji àti pé àwọn wo lẹ ti bá ṣe tó jẹ́ pé tán ti ṣe Fuji táwọn yẹn ti lókìkí àwọn wo ni ẹ gbé wa débẹ̀. Nọ́mà tábà ní kàwó náà ó ti tóbi ijọ́ mẹ́ta kan torí ńgbà kan mi mọ̀ pé mo lè kọ Fuji. Kọ́lọ́ ń jọ kó bá mi fọ̀hún kí ló ń pè é àwọn pè bọ́bọ́ yẹn ẹsẹ̀ kan lóòótọ́ Jalingo. Olókàn máa ń jókòó àmàwọ̀ wọn bí apalọ̀ mo máa ń ṣe fàájì. Mo wá kàn ṣeré kan jọ yẹn mo wá kọrin yẹn orin yẹn mo kàn kọ́ bí ẹ̀fẹ̀ ni ò bóyá ìgbà nìyẹn pé àtọ́ bá kọ Fuji ó máa jẹ lọ. Orin yẹn ní pé mo sọ́njọ́ yẹn mo ní Àjàlá Jalingo mo lọ́rọ̀ kan rí pé mo ti bá ẹ ríṣẹ́ iṣẹ́ bírí sọ pé àní mo ti bá ẹ ríṣẹ́ iṣẹ́ ṣúmẹ́kà mo wá ní tó bá di lọ́la kó wá bẹ̀rẹ̀ tó bá dọ̀tún láwa gbowó iṣẹ́. Mo kọrin yẹn tán inú ẹ̀dùn lónìí kí ló dé tí mi ṣe máa kọ Fuji mo á ní kọ Fuji ṣé tí n bá kọ Fuji ṣé máa mọ yín kan ṣá ó ní mo lè try mo á lókè first time tí mo wọ́kọ́ máa gba mic aṣáàkọ́ra bàràbà àwọ̀ off gan from there Ọlọ́run ṣàgbà fún wa wọ́n ṣáà ti ń pàrà náà sí pé yá wá play bí wá play lọ́hùn alihamudulilayi rọ̀bìlẹ̀ mi adúpẹ́ fọ́lọ́hùn lóòótọ́ àmọ́ láwọn ọ̀gá láyége o ara wọn ni ẹ̀mẹ̀sí wà Músíbà o aṣojú ọ̀gá ńlá ara wọn ni bàbá Yusira wà tá máa ń pè ní Pàfà Ege bàbá alájẹ ọ̀gá ńlá adẹ̀tún ní chairman nínú Ege náà Mr. Adigun Kamoru òun ló jẹ́ chairman wa nínú Ege adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lára ẹ̀ náà làwọn gbé Jósà Mẹ́tò a ní Kábòbò lóríṣiríṣi bẹ́ẹ̀ ṣùgbọ́n àdúrà tèmi náà ní pé gbogbo wa náà àti Jaiye Áńgẹ́lì Ọlọ́run á mú tiwa náà sókè lọ́jọ́ kan. Àmín. Ìyá Àmọ̀rí ohun yín ó fẹ́ máa wà synonymous pẹ̀lú lady tó máa ń kọ orin tó trend ní ẹnìjọ́ mẹ́ta yìí Cinderella. Báwo ni ìbáṣepọ̀ tó wà láàrin ẹ̀yin méjì ṣé ti pàdé rí ẹ mọ̀ pé gẹ́gẹ́ bí obìnrin. Nọ́mà àti pàdé tó kọ bí sí mi láàyè mo dúpẹ́. Nọ́mà àti pàdé rí bọ̀ wípàdé ta pàdé rí yẹn ẹ̀kan náà ni kò mọ̀ bóyá orin ni mò ń kàbọ̀ yẹn kọ́ bọ̀ a kàn pàdé Nọ́mà wípé ká kàn mọ́ra kò lè sọ pé bóyá bá iṣẹ́ tí mò ń ṣe pọ̀ èmi mò ń dáadáa. Ok ṣé ẹ lè kọ ẹ fún wa ní lámbà yẹn nansa bísí mi láì bó ti dé. mi gbọ́dọ̀ parọ́ mi mo rí ẹ̀ kọ́kọ́ kọ o. orin yẹn trend gan yín tèmi ẹgbẹ́ mi débẹ̀ o kí lórin yẹn ná bísí mi láì mo ti dé ẹ ní mọ̀ọ́kẹ́. lóò nọ́mà tábà ní ká owó dáadáa èmi ò kí ń forí Fuji ṣe rìhásà ó pè mí kí n gbọ́ bóyá bíi èmi làwọn Saoty Arẹwà èmi làmí náà òbí rere ìyá ń káọ́là because orin ẹ̀sìn ní normal wọ́n tó bá mọ̀ yìí pé o ní talent o lè sọ orin ẹ̀sìn o lè sọ di nǹkan mi bí orin kan tí olórin kankan tó sọ pé ọ̀lẹ ni mí ìwọ lálágbára jẹ́wọ́ agbára rẹ ò nínú ayé mi èmi wá sọ di Ọlọ́run ọ̀lẹ ni mí Kúdírà ọ̀lẹ ni mí ṣé bọ́ Ọlọ́run lálágbára ó bá dẹ̀ jẹ́wọ́ agbára rẹ ò nínú ayé mi àtàwọn olólùfẹ́ mi tó ń fẹ́ ti Kúdírà tù yèyé tí ń kọ́ Fuji lágége tí a ṣe mọ̀ nọ́mà orin tèmi wò nìyẹn pé. Ok ṣé ẹ ní àwọn band members tó jẹ́ pé tó máa pè yín bá ṣe ń ṣe fídíò yìí nsìn mo mọ̀ pé oríṣiríṣi ojú ló máa wo fídíò yìí lọ́dẹ̀ máa rí yín fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n mọ̀ yín then mo believe pé a lot of stakeholders nínú Fuji music industry wọ́n máa wò pé lady yìí ní talent gan o tí n bá kówó lé mi lè short ṣé ẹ láwọn band members. bẹ́ẹ̀ ni wọ́n wà. tó jẹ́ pé tó máa pè yín sí show. bẹ́ẹ̀ ni wọ́n wà dáadáa. then kí ni plan yín láti record album. mo ní plan o tí n bá rí helper tó lè help mi mo ní plan. so bẹ́ẹ̀ ṣe wà yìí nsìn tẹ́ bá rí record label tó sọ pé ok lady yìí ó ní talent mo fẹ́ sign ẹ̀ ẹ ready. bẹ́ẹ̀ ni mo ready. ẹ láwọn orin tó yẹ pé tó bá tẹ̀yìn sí studio báyìí. normal mo ready.
bẹ́ẹ̀ ṣe wà yìí. bẹ́ẹ̀ ni. Because mo mọ̀ pé kí èèyàn kí saint mo rí pé fóònù ló ń tẹ̀ ni so mo mọ̀ pé normally ẹlòmíì ó máa ní talent bẹ̀ kò ní orin títí ẹ̀ débi pé tó máa gbé sí studio pé ó yá lẹ́ni ìyá àmọ̀rí opportunity rẹ̀ rẹ́kọ́dì rẹ̀ ẹ ti sign ó yẹ wọ studio chairman ó wà dáadáa ó wà ní tó jẹ́ pé orin títí yín. bẹ́ẹ̀ ni tí ò ń ṣe pé bóyá pé a lọ mọ̀kàn náà. ok lágbolé Fuji oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ ṣé ọ̀gá ńlá lẹ bìlọ́ǹgì sí ni tàbí Olúfimọ. mi lọ́tàánú àwọn méjèèjì because ẹni bá ti bọ́gà ńlá ṣọ̀tá opportunity wa kò má mòkè tó bá bólúfimọ ṣọ̀tá opportunity wa kò má mòkè kí lorúkọ ẹ̀ tẹ bá má là ṣọ̀tá opportunity wa kò má mòkè so olórin tó bá lọ́lọ́tà irọ́ ńlá ni mo ń lọ́tàánú anybody because we are one. ok èmi love kankan nípa yín ṣe rí ohun yín ó wà very very natural ìyẹn ni mo fọ́ fún so lẹ́nujọ́ mẹ́ta yìí a rí tí Barry Shoki tó sọ kankan nípa King Dr. Saheed Òṣùpá àwọn èèyàn dẹ̀ jáde fún Barry Shoki wọ́n sọ̀rọ̀ oríṣiríṣi àwọn èèyàn ti bá wọn fà pé wọ́n lẹ́tọ̀ọ́ láti fẹnu àtẹ́ máa lu King Dr. Saheed Òṣùpá kí lẹ rí sí. òótọ́ ọ̀rọ̀ ni o because bóyá wà yẹn tá a bá ní ká wò dáadáa tílé bá túká tó bá náà fẹ́ yanjú ẹ̀ tẹ́ bá ti play orin yẹn tí get ó kọrin kan ó ní ìgbéyàwó ṣe kókó láyé bọ́mọ bíbí náà ṣe pàtàkì ìgbéyàwó ṣe kókó láyé bọ́mọ bíbí náà ṣe pàtàkì ó tún wá ní ọkọ ìyàwó bọ́ bí wọn bọ́ sọ̀rọ̀ kan kíákíá bọ́ bí wọn bọ́ sọ̀rọ̀ kan ilé òun náà ti fẹ́ play yẹn tó fẹ́ dàrú. inú abọ́mọ̀ rẹ ti mú rìn. mi mọ orúkọ ẹ. Manager affairs àwọn tẹ̀mí Olúfimọ always on top ìyá àmọ̀rí stop ṣe bẹ́ẹ̀ mọ̀nà album yẹn báwo àwọn tẹ̀mí ti gbé níbẹ̀ inú album náà ti mú orin yẹn wọ́n nínú marriage affairs ni wọ́n ti mú orin yẹn jáde bẹ́ẹ̀ ni so ẹ má fọ̀ torí ọ̀rọ̀ Fuji yìí èmi máa ń mú bígbà tí mo fẹ́ ṣiṣẹ́ gangan ni omi ń ṣeré pẹ̀lú ẹ̀ rárá torí Fuji is a cultural representation of Yorùbá people bá ṣe jẹ́ Yorùbá yìí Fuji ló ń represent wa so èmi ò kí ń mu ní kékeré so bí mo ṣe wá rí yín nínú ghetto ìyá àmọ̀rí ìyá ẹ̀ ní talent o yàtọ̀ sí pé bóyá o ní talent ó ti wá lóhùn ohùn yín is one of a kind I'm telling you ẹ pàtẹ́wọ́ fún ìyá àmọ̀rí ẹ bá wọ́ọ̀rìn mi ẹ má fọ́gọ́ ẹ má gùn di wọn àti dé bus stop yẹn tàbá dé bus stop yẹn a máa bọ́lẹ̀ ìyá àmọ̀rí ẹ jọ mo fẹ́ kí ẹ sọ ọ̀rọ̀ ìgbìyànjú fún gbogbo àwọn tó ń kọ Fuji àtàwọn Fuji fans all over the world. nǹkan tí mo ní fẹ́ everybody àtèmi fún ara mi gan òun ni wípé ká má ti torí pé bóyá àti mòkèlè ni kó wá rò pé iṣẹ́ tí mo yẹn ń ṣe mo lè jẹ́yàn díẹ̀ no kò sẹ́ni tí ò lè jẹ́yàn di iṣẹ́ yìí téèyàn bá rí ẹni tó máa ràn án lọ́wọ́ ó gbọ́dọ̀ jẹ́yàn irú ẹ̀ ní akọ̀wá ń ta mo ti yọjú lẹ́ǹkùlé lémi tẹ́lẹ̀ mo ti rẹ́yìn àti bàbá àgbà tẹ́ jókòó normal mú kọ̀wá ń ta èèyàn kan ló kàn níjà mi pé bàbá àgbà ló wà ń bẹ ó yẹ jẹ́ ká kàn lọ gba lóhùn ni mi mọ̀ pé opportunity máa wá yé. kẹ lọ gba lóhùn bíi ti báwo ẹ fún lóhùn yẹn. báyìí máa ń fún bàbá àgbà lóhùn ni a kàn lè sọ fún pé àwa ṣòmọ̀pọ̀ ọmọ wa ní ẹni problem wa ni a gbọ́dọ̀ get a gbọ́dọ̀ jẹ́ kó mọ̀ so a kàn fẹ́ wá fún lóhùn pé àwa ṣó ní sanwó lẹ̀ fáwọn àyẹ́ ẹ̀ ni bó ṣe yẹ pé àjù méjì lọ bọ àwọn àyà ẹ̀ náà rè bó ṣe yẹ pé àjù bẹ́ẹ̀ náà lọ bọ alihamudulilayi òun ló fi máa ń jẹ́ pé ká má máa sọ pé àkíní mi ò lè jẹ́ èèyàn díẹ̀ kò sí nǹkan téèyàn ò lè jẹ́ èèyàn díẹ̀ o ààrẹ ni tó ń ta pure water tó fi ń kọ́lé bẹ́ẹ̀ ni ààrẹ ni tó ń gbọ́n yẹ̀pẹ̀ tó fi ń kọ́lé so ká má ní lọ́kàn pé a ní ṣe nǹkan kan nídìí ẹ̀ Ọlọ́run tó wà nídìí àrò kò tí ì gbàgbé anybody ohun tó dẹ̀ wà lókè yìí náà ó taṣọ gbé bẹ́ẹ̀ ni. ok lọ́wọ́ ta wà yìí mo fẹ́ ká rojọ́ jù ẹ jọ̀ọ́ mo fẹ́ káwọn èèyàn tó ń wò wá nílé mo fẹ́ kán fìlì yín ẹ kàn fún wa láwọn nánsà yẹn ẹ kàn fún wa ẹ jẹ́ kán mọ̀ torí ṣẹ́jìrì kò sí platform tí èèyàn lè underestimate any platform tí fídíò yìí bá jáde mo fẹ́ jẹ́ àwọn tí wọ́n jẹ́ Fuji stakeholders tó ń jẹ́ Fuji musicians mo fẹ́ jẹ́ kán mọ̀ pé Ìyá Àmọ̀rí kan wà lágége ó lọ fà gan ẹ fún wa ẹ súnmọ́ wájú.
ṣé mo Àmọ̀rí Kudirat lèmi jẹ́ Agége ìṣàní lèmi mọ̀mọ́lá o mo fi sọ pé ṣé mo ní alájà mo ti di pèrègùn èyí tó ń bẹ lókè odò wàláì alọ́lá lè wà ò ní gbẹ tójó tẹ̀rùn ṣe bílẹ̀ alákàngbẹ dúndúndúndún là ń balẹ̀ olóyin o èdè táwa bá pè á máa dùn létí ayé ara tá a bá dẹ̀dà á máa dùn náà ni mo fi wá sọ pé lọ́jọ́ kan máa jẹyàn ìṣẹ́jú pẹ̀lú wákàtí tó ń bẹ níbẹ̀ ni mi ò mọ̀ toríjọ́ tó bí mi lọ́mọ wọn kò mọ ohun tí màá jẹ́ bàbá tí ìyá mi Kudirat wọ́n ń dúpẹ́ wọn làwọn bímọ náà ṣàdẹnu dẹ̀ wá sọ fáráyé o lẹ́tà Kudirat mo dẹ̀ mọ́ o pé ṣorin ṣàníṣẹ́ mi mọ̀ mọ́ o télọ̀ ṣàná ní kí n kọ́ mo kọ́ ṣe télọ̀ mi ò fi jẹun mọ́ ṣẹ́ mọ́ ni télọ̀ ṣàná ní kí n kọ́ èmi kọ́ ṣe télọ̀ mi ò fi jẹun mọ́ ṣùgbọ́n nídìí iṣẹ́ fújì yìí o mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ìlà yìí o kó tún jẹ́ mo kè jù bẹ́ẹ̀ lọ. Àmín. àtàwọn olólùfẹ́ mi tó fẹ́ ti Kudirat mọ̀ mọ́ o mo fi sọ pé Ọlọ́run ọ̀lẹ ni mí o ọ̀lẹ mà ni mí ọ̀lẹ ni mí ṣebí ìwọ lálágbára o jẹ́wọ́ agbára rẹ o nínú ayé mi àtàwọn olólùfẹ́ mi tó ń fẹ́ ti Kudirat yẹyẹ tí ń kọ́ fújì o ìyẹn nínú Agége Àmọ̀rí wa ó yẹ sọ pé ìlú Agége ìlú ọgbọ́n ní ohun àríkọ́ṣe Agége ló ti wá torí tí n bá padà mókè o mi ò lè gbàgbé Agége láéláé èmi ò lè gbàgbé Agége láéláé ẹ fọ́ àlùjọ ó sì ń lọ. ọmọ kò sínú lílẹ̀ òṣùpá àlùjọ pọ̀ púpọ̀ wàláì táláì mọ̀mọ́ dára sí mi mo fi sọ pé sí àmọ́mọ́ ló wà nílẹ̀ tánjò àlùjọ yẹyẹ ló wà nílẹ̀ tánjò sí kẹ́yì sí àmọ́mọ́ ló wà nílẹ̀ tánjò ó yá jíjọ Kudirat Àmọ̀rí alájà ṣọjíjọ Kudirat ọmọ kò gbà kólekóle wàláì táláì mo tún àfọlọ́hún búra wọ́n ní ọmọ káwọn kò sókè báyọ̀ díẹ̀ lẹ́yìn jíjọ Kudirat gbogbo akọ́lẹ̀kọ́lẹ̀ wàláì táláì ọ̀nì oyin ọ̀gá mi kan ní ló sọ pé ẹ̀ka lálẹ́ aládùúgbò ṣọjọ́ mọ yín mo wá fi sùn ẹjọ́ mọ yín mo wá fi sùn gbogbo lọ mi kò jẹ́ débẹ̀ rárá ó wá sọ pé tí n bá wà ká mọ́ kan náà pẹ́ẹ́n màá lù yà sí bí mo ṣe fẹ́ ọmọ màá ṣe yà sí bí mo ṣe fẹ́ o. ọ̀la ẹ pàtó ọ̀la ó lọ fà ẹ̀yin tèmi lórí ètò Unscripted with Jeff òun náà la ṣì wà mo wà pẹ̀lú ìyá Àmọ̀rí nínú Agége àwọn eléyìí ní tálẹ́ǹtì yàtọ̀ sí ṣẹ́jírí orin fújì mo máa ń sọ nǹkan kan ọmọ mo ṣe lèmi ẹ mọ̀ káwàlà ní fújì mi fẹ́ mọ ọgbọ́n tẹ fẹ́ dá sí i. Wàsíù Àlàbí náà ti kọrin ó ní ọmọ gbogbo Mushin ló kọ fáàmù o Jíbọ́lá Pasuma ló ní Mushin àjínà Bàsírù Àgàtà ló ní Mushin ànádògù ìmọ̀kan. ó yá ẹ ṣáà ti di bó ṣe ń lọ ọmọ Mushin lèmi mi wà inú Agége la wà ó ti yé yín ṣé ti rí tó máa ń sọ̀rọ̀ fújì èmi mọ̀ pé láwọn táìmù kan àwọn Alhaji Dr. Sikiru Ayinde Barrister wọ́n fi táìmù kan wà nínú Mushin wọ́n fi kọ́ nínú reality wípé nígbà tí mò ń ṣe kọ̀ǹdọ́tọ̀ láti ìdí òro sí mo mọ nǹkan tí mò ń sọ mo mọ kó máa tún wá sọ̀rọ̀ dé point kó máa tún wá sọ pé lọ́jà owó lọ́wọ́ ẹ má kàn máa mix ẹ̀ papọ̀ àmọ́ ṣe ti rí ọ̀rọ̀ fújì ó máa ń mọ́mú láyà tèmi inú mi dẹ̀ dùn pé mo rí ìyá Àmọ̀rí ṣe ti rí platform yìí ẹ jọ̀ọ́ torí Ọlọ́run gbogbo ẹni tẹ́ bá jẹ́ stakeholder sí fújì because mo mọ̀ pé Dr. King Saheed Òṣùpá wọ́n ń ṣe initiative kan tí wọ́n ń pè ní Fuji Music Camp ṣé ẹ̀ ń gbọ́ ìyá Àmọ̀rí tó ń pè ní Fuji Music Camp ìyẹn ó wà fún gbogbo àwọn tó máa ní talent Fuji tí wọ́n máa ní support tí wọ́n ní resources láti fi showcase talent wọn yẹn ṣe ti rí Fuji Music Camp yẹn wọ́n máa ń ṣe for people that are very very talented in Fuji music so on the throw open free dẹ̀ ni so inú mi dẹ̀ dùn pé gbogbo àwọn tó ń wo program yìí
mo mọ̀ pé àwọn tí wọ́n jẹ́ stakeholders àwọn bíi record label àwọn tó yẹ pé wọ́n lè sign yín wọ́n wà lára àwọn tó ń wo fídíò tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ jọ tí a bá ríyàn kan tó wò pé òun show interest nínú talent yín kí lẹ fẹ́ sọ fún ríyàn bẹ́ẹ̀. mo máa fi ẹ̀mí ìmoore hàn because ọ̀pọ̀ ní ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó rí ni tó mọ́jú ọ̀pọ̀ ní owó níbi tá a wà bẹ́ẹ̀ ni àsìgbà tá a sì ń ṣe inú Ayége náà bí ká pàlọ́ play ní bí a palọ̀ kan wọ́n á fún wa lówó ká fi repo ká ṣe gbá ká ṣàwò ààrẹ èèyàn ọkọ̀ náà sọ pé àwọn dáa ṣèbínú Ayége ló ti wà jẹ́ kí n gbé àmọ́ tí n bá rí màá dúpẹ́. ok then ṣé mọ̀ pé ayé ti dáyé internet bẹ́ẹ̀ ni everybody wà lórí TikTok bẹ́ẹ̀ ni fídíò tá à ń ṣe yìí wọ́n máa gbọ́ lórí TikTok wọ́n máa gbọ́ lórí Facebook wọ́n máa gbọ́ everywhere ṣé mọ̀ pé ó máa ń láwọn kankan tẹ́ pé èèyàn máa ń ṣe àwọn ìgbésẹ̀ kan tí èèyàn máa ń ṣe ṣe ti get ẹ jọ àwọn fans tó wà online tó máa wo fídíò yìí bóyá lórí TikTok ni o bóyá lórí Facebook ni o bóyá lórí Instagram ni o mo fẹ́ kẹ́kàn fún wọn ní lámbà kan ká fi kápá ètò yìí ńlẹ̀ pé ẹ jọ tẹ́ bá ṣe rí ìyá àmọ̀ rí ẹ jẹ́ kó mọ̀. nọ́mà tẹ́ bá ti rí Kudiratu Amori tẹ́ appreciate Kudiratu Ìṣàkẹ́wà ọpẹ́ Muhammadu ṣẹ́ mọ́ nítorí ká tó ra dátà owó ni gbogbo nǹkan ló ti wá dowó ní ìsẹ́yìn o àbùsí tó lókun fáwọn olólùfẹ́ Kudiratu àmì o. àmín. mo dẹ̀ tún wá ń gba aládùúrà o olóore wa kò ní fòwárù láéláé. àmín. nílọ bíbọ̀ wá a ní nílọ bíbọ̀ wá kò ní báráyé nínú. àmín. gbogbo ẹni tó ra dátà o ó wá fi wo Kudiratu Ìṣẹ̀kẹ́ àbùsí tó lókun àbùsí tó lọ́sà ibi tẹ́tí mọ́ owó Kudiratu kò ní gbẹ. àmín. tọkùnrin tóbìnrin àpò wa á máa wá dọ̀tí ni o kò ní mọ́ láéláé torí pé àpò tó dọ̀tí ṣá lówó wà wá o èyí tó mọ Kudiratu kò ṣe pé èyí tó mọ Kudiratu kò sówó ni ogun kò sí kò ní wọlé wa láéláé. àmín. àìrìnà àìrìnà òdìgbò ikú ọdún yìí Kudiratu oore wa kété. àmín. àrùn nínú ọdún yìí Kudiratu oore wa kété. àmín. a ò ní kú tọmọtọmọ wa láyé tá láyé o mọ ọlá. ṣe mọ nǹkan ni mo máa ń sọ kí ni nǹkan Kudiratu Amori alájà. mo sọ wípé àtàwọn olólùfẹ́ mi àtọ́nílù lẹ́yìn àtẹ̀mí gan Kudiratu pẹ̀lú àwọn ọmọ tí mo bí. àní ta ọ̀nà àní ṣìṣe bó bá wọn lámú wọn mọ̀ gbogbo ojú tó wọn. Sallallahu alaihi wasallam. ẹ ò ní ṣìṣe láéláé wà láì tá láì mọ̀ máa jẹ́ ó yẹ sọ wípé èmi ṣáà ní ire kan ire tí wá wọnú ilé mi. ọmọ èmi ṣáà ní ire kan ire tí wá wọnú ilé mi. ire owó ó ti wá wọnú ilé mi. ire ọlá ó ti wá wọnú ilé mi. ire ọmọ ó ti wá wọnú ilé mi o àìkú balẹ̀ ọ̀rọ̀ ó ti wá wọnú ilé mi. ó yá ní ire la máa sọ̀rọ̀ á la máa sọ̀rọ̀ àtàrẹ. ọmọ ní ire la máa sọ̀rọ̀ àtàrẹ la máa sọ̀rọ̀ àtàrẹ. ire ni kó jẹ́ sí gbogbo wa pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run lọ́lá Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Ìyá Amori, ẹ ṣé gan, thank you so much for sharing your ideas, your talent with us on this very show. Mo dẹ̀ mọ̀ pé àwọn tó ń wò wá náà lé wọ́n ti feel yín. Ẹ̀yin tèmi ẹ jọ̀ọ́ ẹ bá mi bọ́ sábẹ́ comment section yẹn ẹ jẹ́ kí n mọ bẹ́ẹ̀ ṣe feel nípa talent nípa ohun wọn nípa nansa tí wọ́n ń jù lórí ètò yìí ẹ gbé mi débẹ̀ o. Agége náà la wà mo wà pẹ̀lú àwọn àgbààgbà bọ̀ nígbà tá a tún wá dénú Agége tá a tún wá rí ẹjọ́ bàbá kí ló ń pè kínní yìí. àlégbà ló ń pè é. ẹ bá mi dáhùn sọ̀rọ̀. eléyìí gangan ló ń pè ní àlégbà torí bọ́ ìwà yìí tó bá pọ́dún kan àwọn kan ni. àwọn kan ni. tó bá pọ́dún méjì àwọn méjì lè máa bá ń bẹ̀ tó bá pọ́dún mẹ́ta àwọn mẹ́ta iye ọdún tó bá lò láyé tí ó bá ti kù tó ọ̀pá o àwọn ẹ̀ lè máa bá lẹ́yìn ẹ̀ ṣùgbọ́n problem tó ní ni pé òun máa ń jẹ ẹyin adìyẹ. kí ni dán wò yìí. ó dẹ̀ máa ń jẹ nǹkan bí eku tó bá sun àbí àkàrà elépo lọ́wọ́ àgbà máa fi ń fún níwọ̀ sínú ẹ̀ tó máa fi ń mu tó bá gbé bẹ́ẹ̀ ó máa fa àwọn fàmọ́ra máa ń yọ̀ mí ni tó bá ti yọ̀ mí tán tí wọ́n bá ti yòrò ìwọ̀ ẹ̀ ò ní jẹ́ kókó lójú kan ṣo ṣùgbọ́n èyí tó fi lè jẹ́ kó mú ẹ̀dá àlàyé ni pé tó bá léèyàn nínú gbó
tẹ́lẹ̀ bá ti rẹ̀ tó bá ṣubú ọpọlọ ló ń fà mú imú ló ń ti àwọn ẹ̀bọ̀ tó ń fà mú tí mo bá nítàn tí mo dẹ̀ fojú dà mí rí. ẹjọ kí ni ó ń jọ bíi crocodile. ó jọ ni ṣùgbọ́n kò parajọ irú ẹ̀ lásán ló máa fi rí àwọn fàṣẹ. irú yìí táwọn yìí. irú yìí lásán tó bá fi rí àwọn fàṣẹ tó bá jẹ́ ní tí ó ní kìmì àbí tí ó ní ọpọlọ láti lè jà fún tó bá ti gbé ẹ ṣubú ọpọlọ lásán ló máa ń fà mú. ìyẹn ni iṣẹ́ ẹ tiẹ̀ tá a mọ̀. bá mi bèrè pé ibo lòun ti rí. wẹ́ẹ̀ náà kásámù. Kano. Yes. ó ti gbé wá bí. ó wà nílẹ̀ Yorùbá gan. ó wà nílẹ̀ Yorùbá. ó wà nílẹ̀ Yorùbá wa. ẹ jọ̀dá. gbogbo ẹ máa ń kó dání bóyá ìmọ̀ bóyá wà ní báàgì ó ṣe máa ń ṣe. kí ló wà ní báàgì. ẹ̀kọ́ àti kíńjẹ ká. Na medicine de. ok wẹ́ẹ̀ náà medicine. tó ti yé yín nǹkan tó wà níbí nǹkan tó yẹ pé àbá tó wà nílẹ̀ wa tọ́wọ́n bàbá ń fọdẹ àfi páńpẹ́ àfi ìwọ̀ tọ́fi mẹ́ja lọ́ fi ń pa ni. nínú igbó ló máa ń wà tẹ́ẹ̀dì ẹ bá yẹyin sínú igbó òun ló máa ń ju ẹyin ẹ mú. kí ni tó dáhùn yìí. bẹ́ẹ̀ ni tó bá wà nínú àyíká lé gbogbo ẹdí ẹjẹ bá ti sábà gbogbo ẹyin ló máa ju omu ó ń pẹ́ di ẹgan sórí àbá tó máa fi ju ẹyin mú. ṣé bó ṣe wà ó lè ṣèyàn léṣe ó lè pààyàn. ó ń pààyàn ni kò yẹ kó lè pààyàn ọpọlọ bá ti àwọn ẹ̀mẹ́jì bọ imú èèyàn gbogbo ọpọlọ ló máa fà tán tó nìkan ẹ̀kọ́ ṣo. èèyàn ló gbé dání yìí kò. á ti yọ ohun tó jẹ́ agbára tó ronú ẹ̀ tó bá gbégbà tó ní kìmí tó nẹ́ni tì ní èèyàn kan kẹ́ tó rí pa bẹ́ẹ̀ wá igan tẹ́ bá máa pa tẹ́ bá dúró re pẹ̀lú àdá tó mú gbogbo ẹ̀yìn tẹ́ wo ìwé àdó lè ràn. kí ni táwọn yìí. bẹ́ẹ̀ ni ó yí débi pé àdó lè ràn tẹ́ bá ń kára gbogbo àgbàgbà tó bá ṣọ́ra bá dé yẹn fàṣẹ bá ti lè wọ ẹ mọ́ra gbogbo ọpọlọ ló máa fà mú. kí ló òun lè máa fi ṣàgúnmọ́. kí ló fi ń ṣe kí ni bàbá yìí fi ń ṣe tó fẹ́ ta ni. me kake da shi Ma'ana yana sai da magani. roke ko fatan maganin ne kake ciki na Ga su ne. wani kofin ta ogun irú àwọn oògùn wo ló ń tà. wai wani kalan magani Wannan. maganin me Wannan bangaren ciwon bayana. back pain Kai wannan ba matsala ko dora ma. kò lè ṣe kọ́ fún ẹ jókòó dúró ẹ kò sí ọkọ lè ṣe bẹ́ẹ̀ orí pé kò lè ṣe kọ́ fún ẹ mẹ́sẹ̀ ọ ti di agbẹ́rẹ́. kí ni ìyá mi. Bangaren ba sa jadi. ó ní pé ilé sugar ok inú ẹran rẹ lọ́dọ̀ kan ló fi ṣiṣẹ́ Wannan shi kuma maganin karfin gaba ne. ó ní pé this last one na for manpower. eléyìí kókó yẹn. sórí. sórí kò sí tó lè ṣe ó ti jọ ọ̀rìjọ wa kò sí tó lè ṣe pẹ̀lú ẹ̀ mọ́. èló wá ní àwọn kíni báyìí. èló wá láwọn kíni. Wannan gaba ki dai 1000 ne. 500 lè máa fún un sọ fún ma gbà. wani za ba ka ɗari da duka ne. To ba matsala. okay so amara ilé 500 you go buy this one. so this one nínú property tó wà nínú kìíní lọ́ fi ṣiṣẹ́. Muna sai da magani. ó ní pé ìwọ wà nínú tó ń lò tó fi. lógo oògùn wọn nìyẹn. normal. ok lọ́ fi mọ̀ pé nǹkan tí wọ́n fi ń ṣe problem ní inú ara ẹ̀ àti ohun tó jẹ́ nǹkan ara ẹ̀ lọ́ fi ń ṣe gbogbo tẹ̀lé. so eléyìí. 7 up. Yeah. Rantashi. Rantashi. ṣe morning happy night. Anytime. Money for inside 7 up. 7 up. Leave on 1 hour. You drink. You go drink. Eléyìí máa fi bà nǹkan jẹ́ bàbá àgbà fún Áfíríkà. o ti gbà nǹkan láyé ge máa ti lọ ọtí ní tí o tó máa tó gbà. ẹ má pa mí nà ẹ má pa mí nà. bàbá ẹ fi o ẹ jẹ́ ká wá mò ń gbádùn yín torí ẹ lè ń fún wa ní àwọn ìmọ̀ tí a mọ̀ yẹn. àwa náà kọ ìwọn abáláwo bàbá tiwa àti ìyá wa ni. òun mo ṣe máa ebi máa ń sọ kankan bàbá. àwọn àgbà ní ọmọdé kì í ṣi aṣọ dá ọmọdé kì í bá gbé aṣọ àgbà kó lóun ṣaṣọ dá. ebi máa ń sọ kankan. kí ló ń lé yín. ebi máa ń sọ kankan guys I want you to pay attention to this. see ẹ máa sọ pé Yoruba tribe is one of the most intelligent black tribe in the world. ẹ̀yin ilé ẹ̀fà tó jù nú ẹ̀ o ibi tẹ̀ lọ yẹn torí many people yín sìn kò sọmọ kan tó lè sọ Yorùbá kí bàbá ẹ̀ lójúmọ́ ní sí pé bàbá mi ẹ káàárọ̀ o English ó kò tẹ̀ fi ń rán mọ́. bẹ́ẹ̀ni. ẹ̀yin tí sọ ṣe yín àti ṣe àṣà yín nù ẹ wá gbà lóyìnbó lọ òyìnbó yẹn dẹ̀kẹ̀rẹ̀ àwọn olókùnrin láti sọ lè tọ́ ṣùgbọ́n ọwọ́ akó alẹ́ rúgbà yẹn ni ṣùgbọ́n ẹrú tó wá kó wa mo gbọ́ nù tán pé ìran wa ò lo torchlight rí òyìnbó ló jẹ́ kẹ́ torí pé ẹ fẹ́ ná ọpọlọ ọ fi gba jígì inú lẹ́yìn lọ torí jígì là ń wò nígbà tá a máa jí àkùkọ àti ọjọ́ la fi ń wo táìmù wa nígbà gbàgòdé ẹ fi sọ nǹkan yẹn nínú nígbà kan tá a bá máa bímọ lé wa ó ní òrùlé tó ń ṣe fún àárí yẹn ṣe mọ́ tí obìnrin bá máa márì ó ní òrùlé tó ń ṣe fún
tó máa bomi sílẹ̀sẹ̀ tó máa fi wọlé. kò sí pé wọ́n ṣe DNA láyé ìgbà yẹn. kò sí kò dẹ̀ sọ́mọ àlè. bọ́ǹsì ọmọ àlè ló pọ̀ jù náà ọmọ tán bí o. obìnrin mi ti ń jẹ́ ni mẹ́ta mẹ́rin papọ̀ àtọkọṣo. a ní ẹni tó bá nífẹ̀ẹ́ tó ń láìkì tó ń gbowó wà òkè lónìí ọmọ. ṣé àti ṣe o ti bàjẹ́ ó ti bàjẹ́ ẹ̀ tó rà á kọ́ àánú ọkọ̀ ẹ̀yin tẹ̀ ń lajú àlàsódì ìsìn lẹ jẹ́ kí gbogbo nǹkan ẹ bá pé méjì mẹ́ta nú ọmọ yìí kò sẹ́ni tó mọ tó ń pè ní fèrèsé kò sẹ́ni tó ń pè ní pẹpẹ kò sẹ́ni tó ń pè ní àwọ̀ àgbà tó pẹpẹ tó mọ orí owó kèrègbè gbogbo nǹkan yẹn dẹ̀gẹ̀rẹ̀ ẹ ti sọnù torí ní tó ń pè ní ajá gan kò sọ́mi tó mọ̀ ajá dẹ̀gẹ̀rẹ̀ òun náà bàbá máa ń tọ́jú nǹkan pamọ́ sí ń gbà yẹn ṣùgbọ́n kò sí àwọn ọlá pé ẹlòmíì gan tó bá máa jí làárọ̀ bàbá gún mọ́ rìn àṣà tí yíbò ń ṣe tọ́ni yíbò ń fi pàjí bàbá ẹ̀ àánú ti ṣe ilẹ̀ Yorùbá wa bàbá yóò kọ money come outside bàbá ṣé wọ́n ń ṣe náà nílẹ̀ wa tẹ́lẹ̀. I need daddy get out. àwọn ṣe tẹ́lẹ̀ ó possible nílẹ̀ wa pé kọ́mọ jí làárọ̀ kùtùkùtù kó ná pé mo dúpẹ́ pé mo jí láyọ̀ o á pààrọ̀ lọ́kọ́ lọ dọ̀bálẹ̀ fún bàbá ti yẹ pé bàbá mi ẹ kojú mọ́ a ní ṣe ojíire bí àbó òjíire bí mo jíire bàbá mi alọ́bá yẹn náà ṣé nísìnyí gan ọmọ gan ti ń ga tóbi ìgbà mi gan ìka ọwọ́ ló máa nà sí bàbá ẹ̀ bàbá gúnmọ́ rìn alfa nígá ìṣẹ́rú ayé wa ni ayé wa kọ́ ẹ̀yin tẹ́ jóbi lásìkò sí ẹ fẹ́ lajú ẹ fẹ́ kọ́ ọmọ yẹn lajú lẹ́fí ń ba nǹkan àṣà àti ṣe wa lẹ́fí ń dànù sí kòtò tójúmọ́ bá mọ́ a máa ń dúpẹ́ pé ọlọ́ba máa júre o ojúmọ́ ènìyàn ìbà àti wọ̀rùn ìbà àti wọjọ́ ìbà olóde tó lè ní ìbà rẹ torí ojúmọ́ kì í mọ́ kẹsẹ̀ máa rìn nà kò sẹ́ tó lè pàyàjọ́ ẹ̀ mọ́ kò ṣe pé àti ọba ti júbà fún ọ tó wà wájú ìwọ tó fẹ́ tẹ̀lé náà wá rí tẹ ṣùgbọ́n àti gbogbo nǹkan sí ìwé ló ń jẹ́ kí gbogbo nǹkan báyìí di nǹkan tí aago àti wa àti ṣe àtàṣà wa kó má pọ̀ sí ṣùgbọ́n nílé tẹ̀mí o mọ ìsọmọ tún sọ kọ́ bímọ tuntun nílé tiwa orò lè yapa o. bàbá jẹjìrì ọ̀rọ̀ yẹn a máa padà síbẹ̀ torí àlàyé tí ó wà sábẹ́ fìrì yìí eléyìí 7 Up mix am together this one kọ́. egungun gbogbo ara ríro jẹ̀dí gbé ọ̀pá ẹ̀yìn toilet infection okay. sẹ́ni pé kókó àbí Lipton. okay for these two àbí 7 Up for this one. ṣẹ́ṣẹ́ àti rí bó ṣe lọ mi ti ra eléyìí torí mi ò kí ń fi àwọn oògùn bílẹ̀ mi ò kí ń fi ṣeré mi ò kí ń fi àgbo àti egbògi mi ò kí ń fi ṣeré. last thing ṣé mo lè gbé kínní. wait now. ó lè gbé kò sí wàhálà sọ fún ẹ no wàhálà. you know say this thing dey do like this. àṣẹ nìyẹn. if you help me hold am for this place make I just carry the. hold am o no. mo ti gbé báyìí o no leave am kò lè yẹlẹ kan. ó ti gbé lọ. kò lè yẹlẹ kan náà. ẹ wo ẹ jẹ́ ká fún bàbá yìí lówó kó máa lọ. thank you. má pa mí nà. ọmọ mo ṣì lè mi má wá mi. èmi ò sọ pé ẹ̀ ń ṣe ọmọ mo ṣe àìgé ló ń pè bí. wà àwọn tèmi wà ń bí o. tọ́ bá wà ń bí wọn lè gbé gẹ̀ẹ́sì torí ẹ̀ lè mọ lọ tán máa dúgbò. wà àwa gan àwa nídìí òró mu ṣe. aláìmọ̀ lè lági mọ́ yín lórí o. ó lè lági mọ́ yín lórí o. àbí pé ó kéré o ẹ lè jẹ́ ń bẹ̀ o. aláìmọ̀ mọ́. máa bá nǹkan jẹ́ ń bí sẹ́. kò sí nǹkan tẹ́gbẹ́ bá jẹ bí ìyálẹ̀ máa fi jẹ. wà láìtàlá ẹ̀sìn mábìlà sí láwà torí àwọn angẹ́lì tó ń ṣọ́ mi ẹlẹ́jẹ̀ ni wọ́n. wà àwọn angẹ́lì tó ń ṣọ́ mi gan àwọn gan olómi ni wọ́n. wọ́n lè ṣá anybody pa torí pẹ́lẹ́jẹ̀ ni wọ́n. wà tó bá ń gbọ́ oúnjẹ Michael àwọn ọjà wèrè gan. wọ́n náà àwọn yẹn ń kọ́ṣẹ́ lọ́wọ́ ni. kí ló kọ́ angẹ́lì wọ. mo lẹ́lẹ́jẹ̀ làwọn angẹ́lì tó ń gáàdì. ọgbọ́n kọ̀ọ̀kan. wèrè ni bàbá ọ̀rọ̀ kí ló kọ́ ẹ náà. Stone Pablo ni mi. Stone Pablo má pa mí nà èmi ò rẹ́dí àti kú o. ẹ máa gbádùn lọ́gbà ẹ̀. màmá gbádùn làwọn gbádùn yẹn pè mí gbádùn scott làwa ọbí wọrí. Pablo Stone. Pablo Stone kò sí wàhálà a sì máa padà sórí ọwọ́ yẹn. bó ṣe lọ ní aláìmọ̀ ní wáìtì ẹja ìlọ. kò sí wàhálà. Yeah, ladies and gentlemen, we are still live in Agege. Oko ọba ló ń pè bí Kana to Canada ló ń pè bí Cannabis ló ń pè bí and live and direct in Agege. Agege basically, that name Agege was actually derived from this Yoruba word Age Igi. That is the 3 quarters. Because mo
wá mo gbà history yẹn mo gbà. aláyé tẹ bá ti dá ẹgẹ máa fara balẹ̀ Ọlọ́run. kí n máa calm down. ẹ máa ní sùúrù. stop problem fẹ́ máa wọ́n èmi ní sá. sọmọ ayé ti ń kọjá àyè yín o. wọ́n mi kọ́lá yàrá mi sẹ́. ẹ ti máa sọ pé ayé plant tree tọkọ máa gé sọdí. nǹkan tí mo tọ́ láti sọ. nǹkan tí mo tọ́ láti sọ ni pé Agege is one of the biggest cities. ó máa kéèyàn ni. Gege. Agege ọmọ pa ẹ̀ tó bá kọ́pù ó máa kí ẹ Gege. ok ẹ ṣáà ti rá Gege bread. òun là ń gé. àwọn ajá jẹ́ sí i. àwọn máa ya búrẹ́dì ẹ̀ jẹ́ sí i. ṣe bọ́tà bread pàṣẹ ní. so ẹ jẹ́ ká ṣẹlẹ̀ kọ̀ọ̀kan àwọn ọ̀rẹ́ bí ti wà ń bí ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ lọ́tọ̀ọ̀dọ̀ custom alpha bá a sọ̀rọ̀. aláyé ìbá ọmọ ayége gbogbo ọmọ musi ló kàn fáàmù pẹ̀lú ọmọ musi àjínà pẹ̀lú ọmọ musi lẹ́kọ̀ọ́ sálẹ̀ pẹ̀lú ọmọ díòrò pẹ̀lú ojúwòye ìbá fọmọ bíkíbi ń bẹ̀ pẹ̀lú ayége ìwà o àwa dúró dáadáa àwa máa ń dúró lórí máa bọ̀ bọ̀ ayége à ń ṣubú ẹ̀yin ológbò ń kọlẹ̀ o láyége wọn ń ṣeré o bọ̀ ọ̀gá ni wọ́n bí wọ́n ti wọ́n ti lọ Bayelsa tọ́pọ̀ máa yege ní Bayelsa kó tún wọ mọ́tò akásá sọpọ̀ máa yege ní ẹ kó tún wọ́n lọ wọ ọkọ̀ yẹn lè gbọ́n wọ́n lọ wá 30 minutes lórí omi sọpọ̀ máa yege ní ẹ tọ́pọ̀ ti confirm ẹ kí n kú. ó yá bàbá mo fẹ́ kẹ́kọ̀ọ́ fún wa ní brief history nípa Agege. ká wá sọ nípa Agege. Agege jẹ́ ìlú tó yẹ pé if you say Agege. If you want to think alphabetically, we are Apes. You understand? Agege is Apes. Yes. Alphabetically, you understand? But Agege, ẹ máa rí àwọn èèyàn tó yẹ pé oríṣiríṣi àṣà lẹ máa rí. Látàyè old school, láti sọ pé mo rí èèmọ̀ l'Agege. But I'm telling you today, there is nothing like èèmọ̀ in Agege. That's why I say watch Faragan, watch Korope, bridge ti d'Agege. Àwọn tó ń bẹ́ tẹ́lẹ̀ ti ferege, àwọn màmá gan ti ṣojú lóge. Ẹni tó bá bẹ́bẹ̀ kúbẹ̀ a máa ṣe léṣe. Ẹ ṣàmọ̀, Agege náà ń pe bíbà ẹ̀. Tó bá sọ pé Agege àṣà pọ̀ l'Agege gan. Ó ṣàmọ̀, n bá sọ pé ọpọlọ mi ló wà mi ò kọ́lẹ̀. Tí ìwọ bá ti bọ̀ ìwọ máa kọ́lẹ̀. Tí iná bá jẹ́ lọ oṣù máa sọ́lẹ̀ náà. Tó bá wọ mọ́tò oṣù máa bọ́lẹ̀. Ó ṣàmọ̀ pé tó bá ti wọ̀ oṣù máa kọ́lẹ̀ tiẹ̀. Ó ṣàmọ̀ dédé ọ̀rọ̀ náà ń pè mí waka for something better than sit down for nothing. Ó ṣàmọ̀ waka for something searching for something you get something. If you just sit down for nothing you go dey for nothing. Bọ̀ ilé olówó lọ gba wèrè Yaba apá òsì gan ilé wèrè. Alalẹ́ lọ́lọ́dẹ máa ń fọn fèrè tó bá wù mí ó lè máa ṣèdè. Ẹ ṣàmọ̀ ó pọ̀ síbẹ̀ gan-an. Ẹ ṣàmọ̀ I'm going higher and not stop monkey dey walk baboon one shop dem dey waka about dem no get bus stop. Everybody dey find wetin one shop. E dey here no be say this thing no look at me see lifestyle. Here now na free wifi you understand ó pọ̀ jura wọn lọ ẹ ṣàmọ̀. ẹ ṣáà ti rí bó ṣe ń lọ jẹ́ pé ó lọ fà. Bàbá àgbà of Africa kí ló ń ṣẹlẹ̀ fún wa ní brief history Agege. Àlàyé Ọlọ́run tó dáa bẹ́ẹ̀ dáa Agege ni mò ń jẹ Ọlọ́run tí bá táyé wá mo ti sọ pé kọ́lọ̀ dá mi sọ Agege. Agege náà ni Gege. Jíjẹ mú mi rọrùn nínú Agege Ọlọ́run tó bá tún dé Canada màá tún máa ṣe bí ọmọ Agege tí bá dé Yankee màá ṣe bí ọmọ Agege. Àlàyé àwọn alálùbáríkà àwọn alágbára pọ̀ l'Agege. Tá bá sọ̀rọ̀ alágbára Agege níwọ̀nba ìgbà táwa mọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí a máa sọ̀rọ̀ nípa ọyá Àbókí Àmẹ́dá l'Agege satellite l'Agege ṣe ń gbọ́. Tá bá kó bẹ́ẹ̀ tá bá dénú pápá aníṣan pápá l'Agege kábíyèsí wà aláwọn èèyàn á ní DMS l'Agege àwọn yẹn team Lagos ni wọ́n ya pa. Tá bá dénú Akérèlé aláwọn ní aláwùláàtì olórí ọ̀dọ́ baláàánú aláwọn Indo aláwọn èèyàn l'Agege domisasa àwọn èèyàn pọ̀ l'Agege gan. Tabadẹ́nu Wàhábì aláwọn èèyàn nínú aláwọn èèyàn nínú Wàhábì a ní Saipon ó fojú jọ Màláíkà àti l'Agege Saipon a ní Màlútì Agege a ní small swallow aláwọn èèyàn l'Agege. Káwá sọdá sínú orílẹ̀ àwọn ọmọ pẹ́ àwọn big boy yapanu Agege níbẹ̀ láti rí ọmọ Gíwá Sisi Gíwá ọmọ Agege ni original ọmọ ọ̀nù Agege ni ẹ̀gbọ́n ẹ má bínú
original ọmọ Agege ni tó dẹ̀ láwọn sábẹ́ ara àwọn tọ́jọ́ máa ń wà láti rí crazy 4K Agege dàlúkú lórí ilé sa white inú Agege a ní oṣobọ́dì a ní anga lórí ilé anga a ní babalájé lórí ilé babalájé yẹn ọmọ Eke bọ̀ ipò àgbàlagbà ló wà olóńbọ̀ ajé orílẹ̀ Agege níbẹ̀ láti rí kàṣó lẹ́dà a ní àwọn èèyàn tó pọ̀ gan-an a ní student Akeem student a ní Adé Sense a ní Baba Nana a ní Túndé Target a ní Michael Ojiri àwọn èèyàn pọ̀ gan-an. o tí ì sọ Ramanjago. aláyé sẹ́ni gbogbo àwọn tí mò ń darúkọ yẹn àwọn ọmọ ìlú ni wọ́n tó fẹsẹ̀ múlẹ̀ sẹ́ni tábà ń sọ̀rọ̀ pé àwọn ọmọ ìlú tó fẹsẹ̀ múlẹ̀ yapa bàbá ọmọ wà ń bẹ̀ èrò pọ̀ gan-an ìṣáná lórí ilé èrò pọ̀ gan-an àwọn èèyàn pọ̀ tá a lè dárúkọ tábà ń sọ̀rọ̀ pé àwọn ọmọ pẹ́ lórí ilẹ̀ Agege tó ń fẹsẹ̀ múlẹ̀ tó Ọlọ́run ṣàánú wọn a máa mẹ́bà ara wọn lẹ̀ bá kúlà gé papa ara wọn ní lákùjẹ ọ̀nàrẹ́bù Fisáyọ̀ bàbá máa dé èrò pọ̀ gan-an tábà ara wọn ní ìsàlẹ̀ ọ̀rọ̀ sẹ́kẹ́ ìsàlẹ̀ ọ̀rọ̀ ara wọn ní ọlákádà àwọn èèyàn wà tọ́lọ́run ṣàánú gan-an Agege ara wọn ní làgò kémàlì àwọn kékèké sami ọ̀pọ̀ ara wọn ní kúlẹ̀ dẹ̀. ẹjọ one house Agege produce jí gan mo nípa gbogbo nǹkan ló wà láyege o tá bá sọ̀rọ̀ ọmọ tá láyege wàá bá olówó aláyé olè náà wà láyege ká má parọ́ tọ́ra wa gbogbo nǹkan ló wà lágége gbogbo nǹkan tó bá fẹ́ ló wà lágége kò dẹ̀ síbi tí wọ́n ti ń káàdì ìyálẹ̀ kò síbi tó ń sọmọ líle ó ti ẹ̀yìn Agege wà òkè bọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí peace wà lágége ní gbogbo nǹkan kò sí nǹkan tó ń jẹ́ pé wọ́n jàjà kọ́ọ̀tì níbì kan wọ́n ṣe kíní kan kọ́ọ̀tì níbì kan a dúpẹ́ fáwọn ẹlẹ́gbọ̀n lágége tó ń bá wa tútò tó ń jẹ́ kó dàrú ó ti ẹ̀yìn Agege wà pa mo ní pa fún yín bá fọ́mọ bíkíbi bọ̀ wọ́n máa ń fi Agege sílẹ̀ láyé ọ̀tọ̀ ni ẹgbẹ́ àwọn tó sọ ni ó yá tẹ̀lé mi ká lọ o Agege lọ́dọ̀ gbẹ̀dẹ̀ Tajudeen Agege lọ̀gá ń gbé Agege lọ̀gá ń gbé aláre ọlọ́sẹ̀. ókè ṣáà ti gbọ́ bí sítórì yẹn ṣe ń lọ lágége Santo bàbá àgbà Africa ó ti gbé wa débẹ̀ ẹ jẹ́ kí n tó bá àwọn tèmi sọ̀rọ̀ nígbà mi jẹ́ ká báwo ló ṣe ń lọ. ọmọ Agege me I'm from Kaduna Croc City, you know, down to Lagos. We are here to talk about Agege. Agege is one of the nicest places I've been in Lagos. You understand Hausa? Yes. Not just outside. Kana son juya mashi Hausa ne? To yan Agege ga mu nan Malam Bahaushe mun shigo nan garin mun zo mun duba mun zo mun ji daɗi gashi nan ga yan interview sun zo sun gaishe da mu. To Allah ba su sa'a, Allah ba su dama su yi komai da komai nasu alhamdulillah lafiya lau. Lágége yìí náà. Ṣé ń wá ẹ ni? Wetin be your name? Bello. Bello. Aboki Agege. Àwọn ìyá mi àwọn fà. Èmi ni BJ Natin, oko ọba wà. Angola ṣe boko. Ghana ṣe boko. Oko ọba ṣe boko. Ó ṣàtìrí bó ṣe ń lọ. Pàwọ́ máa pààyàn. Gbàbí má gbàbẹ̀. Gbàbẹ̀ má gbàbí. Àwọn ọmọ àṣà pa. Abattoir. Kí lorúkọ? BJ Natin. BJ Natin. Mo fẹ́ bi ẹ́ question kan. Tí ìyàwó ẹ̀ tí ó bá lọ síbi iṣẹ́ tó bá dé ìyàwó ẹ̀ tó love ni o ó dẹ̀ broke nígbà yẹn tó wá dé wá sọ fún ẹ pé ọ̀gá àwọn níbi iṣẹ́ ó fẹ́ fóun ní 20 million kóun fún dọ́gì ṣó máa gbà. Màá ní kó tètè bá mi kó wá kó yóò dín yẹn dáadáa o kó má ṣe orí burúkú o tó ti bímọ ṣé orí oko máa ń jẹ orí ọmọ lọ ni kó yóò dín kó máa kó 20 million wálé ká fi tọ́jú ọmọ. nísùrù jẹ́ ká gẹ́ẹ̀tì kankan láì tó BJ Natin. Bàbá mi. Ìyàwó ẹ̀ ṣé tó bá wá ti wá gba owó yẹn tó fi yọ dọ́gì yẹn tán ṣé ó máa fẹ́ padà. Àná máa fi tọ́jú ọmọ lọ. Tọ́jà bá tún fẹ́ fún dọ́gì jọ mi kọjá jẹ́ kí n túmọ̀. 20 million mi. Tó
bá lè lọ lẹ́ẹ̀mẹ́wàá èmi ò máa tí mo lọ kílẹ̀ tó mọ̀ ẹ kọ́ máa fún dọ́jú abẹ́rẹ́ náà máa fún mi 20 million. Oya custom. Yankee ti jí ti pẹ́ o. Máa bí ẹ question the same question. Tí ìyàwó ẹ̀ tó love tó marry o ìyàwó lé kò kí n ṣe girlfriend o tó wá dé njọ́ kan tó wá ní custom o ọ̀gá mi fẹ́ fún mi ní 50 million naira o bẹ́ẹ̀ ó máa fún mi ní dọ́gì ṣó máa gbà. Aláì máa gbà o tí máa gbà kí n kú torí àlè kò sínú ìṣẹ́ tí bọ́sù kọ̀tà ní ká wà jẹ́ ká lọ woman palace sef na sọ àlè kò sínú ìṣẹ́ máa gbà. Ok tó bá wá gbà tó ti fún tó ti yọ̀dì tó ti gbowó tó máa padà fẹ́ torí mo mẹ̀yìn ọkùnrin tó bá ti wá gbowó tán ẹ máa ní wà ọ̀gá ti jẹṣẹ́ yẹn mi ì ṣe mọ́. Aláyé tó bá filẹ̀ bí àmì lọ fẹ́ ṣì di man owó tó dẹ̀ máa ń kọ́lẹ̀ ní àwọn kìnìún wọn ó máa ń kó etí lè tó ká kó máa maintain ara wa. ó máa ń kó etí lè. àwọn Ìgbò dájúlá kìnìún wọn máa tó bá rẹ pé Aláyé ẹ ká máa maintain ara wa lọ pẹ̀lú ìyá Kadija sọfá tí mo rí Yusuf fún mi mo dẹ̀ rí mọ́ríà náà jẹ́ wọn bá rìn àjò wa lọ. Ok tèmi ẹ ṣáà ti gbọ́ àwọn tèmi lágége wọn ti gbé mi débẹ̀ ẹ jọ ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ the same question lọ́wọ́ yín tíyàwó yín bá dé tó bá ní dẹ́ndẹ́ ọ̀rọ̀ dẹ́ndẹ́ talking ọ̀gá mi kan fẹ́ fún mi ní dọ́gì bẹ̀ tó fẹ́ fún mi ní 50 million ṣé máa gbà. ó lè díẹ̀ o ọba náà ní níṣẹ́ iṣẹ́ ọba ò ṣeé kọ̀ ọ̀pọ̀lọpọ̀ odò ọba ló dẹ̀ kún yìí odò ọba náà ò ṣeé rọ́lù ìwà ni ká ṣe owó ò ṣeé kọ̀ àyíbò wa ni. ìyàwó là ń sọ ń pa yìí o. nǹkan tẹ́mi kọ́ mọ̀ ni pé ọlọ́run má jẹ́ ó ṣá fún wa torí tó bá ṣá fún lóṣù ó máa ta índómì tí ó bá ta índómì ó máa tò gógóró tí ó bá tò gógóró ó lè lọ sádó àbí kó di ti bóróbó ẹni ṣó ti rókódó ẹ wò ó ṣe rí nǹkan tẹ́mi kọ́ fẹ́ kẹ́ mọ̀ ń bẹ̀ ni pé. ẹ fi kámẹ́rà. ká sọ pé 50 million yẹn kó lè jẹ́ bí bóyá ọmọ àṣàrà mi ń ta yóò sì ń dáa ṣùgbọ́n ìyàwó lé. ẹ lè gbà. ìgbẹ́ kínkín létí àwo gbẹ̀gìrì tójú bá kúrò ń bẹ ọkàn ò lè kúrò ń bẹ o. ó yà santo alfa kárí ìyàwó ẹ dé ń sìn pé bàbá àgbà of Africa o tó mọ̀ pé a fẹ́ san owó lé a dẹ̀ fẹ́ san school fees àwọn ọmọ àmọ́ location tí ó lọ yẹn tó mú mi lọ last week yẹn ìkan lára àwọn artist yín ó ní tí n bá mú ẹ̀yìn lẹ̀ ó máa fún mi ní 50 million ṣó máa gbà. Aláyẹ jẹ́ kí owó yẹn wálẹ̀ díẹ̀ sí. ok 20 million. ẹ tún jẹ́ kó wálẹ̀ díẹ̀ sí. ok 10 million. ó dà bẹ́ẹ̀ ṣe rí ẹ jẹ́ kí n sọ kí n kàn fún yín ọ̀pọ̀lọpọ̀ ìyàwó ilé tá à ń sọ yìí Ọlọ́run ló bá aṣọ wọn. bíi ti báwo. àwọn èèyàn ní kànáà kan wà lẹ́gbẹ̀ẹ́ tó yẹ kó lè fún ìyàwó olúwa ẹ̀jẹ̀ láì máa ń fún kọ́bọ̀ ẹ jẹ́ ká wò bẹ́ẹ̀. bíi báwo. ilé ayé láyé ń gbé mẹ́wàá ń ṣẹlẹ̀ nú ayé ó ti yé yín ọmọ yahoo wèrè kan tá a gbẹ táyé tó bẹnu apartment lájọ ń gbé tó yẹ kó tèmi bá ti jáde òun ló ń fún ya Kádíjà jẹ tó dẹ̀ ní ṣe ṣíṣí ó dáa ká wá sọ pé ìyàwó mi wá lọ gba 10 million yẹn lẹ́yìn gan kò já mi ńkọ́ kó dẹ̀ sọ fún mi pé òun ti ń lọ Aláyé má gbà o mo nípa fún yín o èmi máa ń sọ fún pé tóun àtọ̀gá yẹn bá lè jọ wà ń bá gé bọ́ má bá múlẹ̀ o. ok èmi má bá múlẹ̀ o bíi ti báwo. tí bá ti ṣí ẹ lẹ̀ báyìí ni kò ṣe mí gbogbo ẹ̀ ló máa ní ẹ́ńjìn owó ẹ̀ Ọlọ́run ti fi ṣe ẹ́ńjìn owó fún mi nìyẹn ká máa gbádùn Aláyé ẹlòmíì ò mọ bódò fà ó ti dà ẹ̀ẹ̀kan Ọlọ́run ṣe kinní yẹn débi pé kò ní mítà kò ń rí ìdí tí mo fi láìkì Ọlọ́run nìyẹn kò fi mítà sí. bíi ti báwo. tíyàwó yín bá lọ dókò táǹsì ìyàwó yín kọ́ ìyàwó mi ò lè dókò. tíyàwó yín bá lọ dókò táǹsì ó ti fọ́ ó wá ti nù tẹ́ bá tún débẹ̀ ẹ tún ṣe kí ni ẹ̀yàn kan wá délé wá jẹ́wọ́ fún mi bí ó bóyá láìkì mi sí pé ọ̀gá 10 million rèé o òbòrè o Aláyé ẹ jẹ́ pé ọ̀gá lọ yá o ẹ jẹ́ kó ọ̀gá kó máa kó 10 million. ẹ̀yin tèmi àwọn gáàsì yìí wọ́n bad. ọ̀rọ̀ owó kan fà ẹ jẹ́ ká bó kí wá rí sọ́sọ́ aboki if your wife come home tell you say our oga wan give her 10 million but the oga wan doggy you go gree. I agree, normal lifestyle.
You know the situation for the country now. Let me say, first thing they use that kind of thing play. Like this, I see 10 million. You won't call the one Mr. No collect her. Oh, if I collect that 10 million, where should they go? I don't do it again. Oh, you go pursue her. I go pursue her, where they go. 10 million, I'll go start business on my own now. Oh, lady, oh, you know that. I'm okay, I'm okay now. Imagine say, oh, now for not. I go back Kaduna. I go back Kaduna now. They come here say they don't sleep with my wife for 10 million. You know it's not shame for there. But you collect the money. I collect the money. But you don't know it's shame for the money. The money no be shame now. Now she be the shame gone. You be only. Alaye, má bọ̀ ń bí Alaye kí ló kọ. Ezekiel. Okay, Ezekiel alpha kí ló ṣẹlẹ̀ jẹ́ káwọn tèmi mọ̀ pé Agége la wà yìí. Gbàgbà máìkì. Actually, I dey proud say na Agége. Me I be broke you. I chop garden pass around you man be. Ẹjọ́ tá pa máa yẹn lẹ́yìn láti ṣẹ́tì ẹ̀rọ ṣẹ́tì. Yóò lè parọ́ ẹ̀fẹ̀ wà l'Agége. Àtúwà coordinated. Tọ́wọ́ ní kọ́ coordinate. Wọ́n coordinate ń bò mí. Ọ coordinate Agége. Ibi tí a ti ṣe gbàgbà rẹ̀ ẹ máa lọ ẹ máa ti Agége. Bó ṣe gbà ọ́ ládùúgbò wa, a máa lé ẹ̀mú fún kúrè mọ́ ni. Olórúkọ mọ́ṣúárì. Adáyé jo táyà yá ẹ̀. Adáyé gan máa ń jókòó lórí ilé. A máa ń wo pàṣọ lọ́ọ̀kan. À ń bẹ́. Àdẹ̀tún gáàdì gàwá tó ra ní discipline. So ibi ò ṣe bí tá ti fo fẹ́ǹsì o. Wàá fo fẹ́ǹsì. Ṣáà small K2 my 12. Mọ tó máa fẹ́ǹsì Agége. À ń ṣe ìdùn o. Fún ara máa dì í yá ẹ mú. Eléyìí. Olóòkú mọ́ṣúárì tó táyà ẹ̀. Bọ́ ọmọ Agége generally. I'm for fence. Okay. So I'm proud to be an Agége. Ala mo fọ́ Aston Pablo wọlé. Agége wà o. Ẹ̀kọ́ yẹn ń fún mi lóhùn lẹ́ẹ̀kan. Ọmọ mo ṣì lè mi rẹ̀ kí n gbà. Àwa àṣọ wáyé mi ni. Aláìmúlẹ̀ ilẹ̀ price. Kí ló happen? Ọlá pé bàbá gbà fi yín lọ́kàn balẹ̀ wá ṣe bí pélé lẹ̀ wà. Ewé dẹ̀ lẹ̀ wà. Wàhálà ìmú síbí sí jìn. Ajé ó lọ sẹ́ o. Tẹ́bálẹ̀ wọ́n pẹ́ wọ bàtà ńlá pẹ́ lè sáré, wọ́n máa dín in mú. Bàtà gbẹ̀ngbẹ̀. Wọ́n máa dín in mú. Bàtà yahoo. Bàtà wàhálà lélẹ̀ tẹ̀ wọ̀ yìí. Wàláì ta ọtí ẹ̀ bàtà wàhálà náà aláì bẹ́ẹ̀ wà á pẹ́ ẹ̀ impersonate. Bíi ti báwo mo. Ẹ̀ impersonate o. Bàtà tí mo ní sùúrù bàtà tí mo rà lọ́jà ìwọ tún ní impersonate. Aláì ẹ̀ impersonate o. Timberland ló ń pélé kan ṣe impersonate. Aláì impersonation eléyìí. Irọ́. Àwọn tó ní blue wà. Timberland. Bàbá gbé ipa Timberland ni mo wọ̀ kó ṣe impersonate. Orúkọ ẹ̀ Timberland. Ṣé ká pa àwọn tó máa gbà lẹ́sẹ̀ yín ni? Ọmọ Mùsùlùmí ẹ̀ ṣé ọmọdé máa wá ìmí ni. Stone Pablo máa wá ìmí ni. Ala who are you? Who are you? Má pa àwọn tèmi wọlé l'Agége. Who you be? Má pa àwọn tèmi wọlé ní Mùṣí. Àwọn tèmi ní ìdí òdo máa wọlé o. Tó bá wọlé ṣe máa dúró. Tó bá wọlé máa dúró. Aláì tó bá wọlé a máa dúró tó láwọn tó máa wọlé ojú lókè sí lọ. Àwọn Akeem ló máa wọlé àtúntò lókè. Àwọn Tọ́ba Jara ló máa wọlé. Àwọn Sọ́nìjẹ́ Paul ló máa wọlé. Àwọn Mustapha Sego ló máa wọlé. Wọ́n lè máa bá wọn Àbókí Ahmed à ń bẹ̀ ọ́fẹ́. Agége ṣé mo pò ọmọ bá tó máa champion Agége Okay. Jẹ́ fi àsìkò yìí kí n fi let me say a big shout out to Àbókí Ahmed àbá àgbàlagbà olórí oko respect. Agége la wà yìí. Èèyàn kì í lọ sí èèyàn kì í gbáwájú ilé ọba kọjá kéèyàn máa ṣe bàbá jẹ́ kí n mọ̀. Ẹ mọ̀ pé téèyàn bá ti gbáwájú ilé ọba ó gbọ́dọ̀ kọba ẹ mọ̀ pé bẹ́ẹ̀ ṣiṣi gan bá gbáwájú ilé ọba yóò yà jẹun torí ẹ̀ Aláyé náà ti ṣàlàyé Agége náà ń pe bíbà ẹ̀ ṣe mọ̀ pé máa ń tẹnu mọ́ ọmọ Agége ń gbọ́n gan o àti pé tó bá ti dé kò gbọ́dọ̀ gbọ̀n
bẹ́ẹ̀ bá dé kò tí ó gbọ̀n tó bá lọ gbọ̀n ọdún lálágbọ̀n kò lè gbọ̀n o àní kéèyàn tún dé kó má gbọ̀n ẹ fún lágbọ̀n kó fi kágbọ̀n lọ sápọ́n gbọ̀n kàkà kó gbọ́n bẹ̀ yọ ọmọ gbọ̀n ni o ẹ ṣáà mọ̀ èkó nílé ọgbọ́n èkó àkété náà ń pè bí bàbá àìgé wà lára ọ̀tọ̀ tàbá dúró sí Canada bí a lè gba bẹ̀ dé Canada ẹ fi sọ fún ẹ pé Canada o ṣáà mọ̀ ọmọ àìgé là wà o ṣáà rí ẹ̀jẹ̀ àìgé ó ń rùn lára mi tí bá ti rántí pọ̀ ọmọ àìgé ni mí ìjọ́ tí mo lọ sí Benin mo sọ fún ọmọdé mi ọ̀nà àìgé lé mi ẹ fẹ́ try àwọn èèyàn tó jáde ni wọ́n fi mí sí àìtẹ́bù fọ́mọ àìgé lélẹ̀ èkó ló ti wá òṣùpá àìgé ni má sọ̀rọ̀ vi ayé o àwa olómi tó ń gbé èèyàn lọ bíbá ìkànnà tó bá kó sínú ọmọ àgbẹ̀ ẹ̀dẹ́ Canada. kí ló ṣẹlẹ̀ gángan dẹ́dẹ́ ọ̀rọ̀ dẹ́dẹ́ ẹni sùúrù kí ni TikTok yín mo fẹ́ mọ̀. Then they talk now. We don't talk. If you go to TikTok, then they talk. If you go to Instagram, then delicious talk. If you go to Facebook, then they ọ̀rọ̀. Mama sọ pé àká ògbẹ́ ṣe balùwẹ̀ ọgbọ́kọ̀ bá àti mọ́lá adé ẹni tí ọ̀gẹ́ ṣe èdè gómìnà. Gbogbo èèyàn bá dúró ogójì ẹsẹ̀ ló tọpá ti tẹ̀ ogún mẹ́rin lẹ́yìn kìíní sọgbà ìtàkùn àṣàgbè bí ọba àṣàgbè àṣàdó. Kékeré lèmi ti bẹ́lẹ̀ lọ́wọ́ ìyá mi mo gòkè àjà mo bá lùlẹ̀ bàbá ńlá bàbá tó bí mi lọ́wọ́ kí ìjọ́ bí ìlú náà ṣe níran wa ẹ lè pé ẹsẹ̀ mi tó ọwọ́ mi ìlú ògèdègèdè ara mi àbèsí ọ̀rọ̀ mo lè jó mo lè lù gbogbo ẹ̀ lọ́wọ́. kò ní bàjẹ́ Jeff àgbàwo inú mi dùn mo appreciate ìgbà tẹ pè mí tẹ lọ pé hello bàbá àgbà bá fi kà fi wá ṣe interview fáwọn tí ẹnu àìgé inú mi dùn help many people lẹ́ni ẹ gbé wọn jáde àwa nìkan kọ́ la wà ládùúgbò yìí àwọn tó fẹsẹ̀ múlẹ̀ wà ládùúgbò yìí ara wọn ni túkọ̀ tájọ wà ládùúgbò yìí ara wọn ni babaláwo sọ́bẹ̀rì àròsóbò wà ń bẹ̀ tẹ bá dókè ẹ máa bá àwọn èèyàn ń bẹ̀ ọwọ́ wọn pọ̀ gan ara wọn ládé sense àtòrú nana apọ̀ gan Stone Pablo custom àtàwà ládùúgbò ìrẹ̀lẹ̀ alámi oníwáyìntì really appreciate your comment I really appreciate you. Your blessings calm down. àtijọ́ ń bára wa bọ̀ ó ti pẹ́ àwọn ọ̀gá wa lẹ́nu iṣẹ́ lélẹ́yìí tó máa ń sọ pé bàbá gbà ṣe báyìí a dúpẹ́ lọ́jọ́ ẹni pé fi mí bú yín dẹ̀fẹ̀ yín náà bú mi òkè dára máa lọ bí oníwáyìntì ẹ̀gbọ́n mi. ọba Agége wà. ẹ bá kí Aláàfin Agége small doctor ẹ bá kí Aláàfin Agége small doctor ẹ dẹ̀ bá kí lẹ́gẹ́lẹ́gẹ́ kàndí sọ Sinoliski ìdá lẹ́gẹ́lẹ́gẹ́ àti Adigun wà débẹ̀ Sinoliski. ọ̀nà tí wàá bí wà ilé wọn wà ń bẹ̀ ilé àti Sinoliski rẹ̀ ń bí ọmọ tí wà ní. ṣé tí sinú bá rí yín yóò máa dá yín mọ̀. onímọ̀ dẹ́ndẹ́ ọ̀rọ̀ dẹ́ndẹ́ delicious talk onímọ̀ bàbá àgbà of Africa tó bá tọmọ ọmọ tí wà ní tó bá débi bàá sọ fún mi báwọn bàbá dájú àwọn eléyìí Sinoliski ó máa lọ sókè ni òkìkí ẹ̀ máa kàn títí dọjọ́ alẹ́ ni ó máa lówó ní gbogbo ìgbà ló máa lówó òkìkí àtúndù ti Wizkid lọ lágbára Ọlọ́run bẹ́ẹ̀ agbára Ọlọ́run. ṣé látìgbà tí Zino ti blow ṣé ó ti wá ságé. ó ti wá o ẹ má parọ́ o. ó ti wá ní kankan tá a fẹ́ fi lọ sí. tó Pablo ọba. lóòótọ́ ni Àṣìṣì ti wá sí Agége tó ń pè ní Zino bọ̀ wíwá tó wá kò ń ṣe wíwá kárí mi ó wá ọ̀nà lóòkì bẹ́ẹ̀ ọmọ tó fẹsẹ̀ múlẹ̀ ni torí ó wá kó wá ó ti ṣe táwa ti lábẹ́ wọ́n dẹ̀ ní tójú bá tẹnu bá jẹ ojú àti. Zinoditi làwa àwọn ọ̀dọ́ ṣe Zinoditi online ẹ̀jẹ̀ gangan ni. ó yá fún alamba Zino. ọmọ tèmi ni. èwo lẹ fẹ́ ń bẹ̀ lóríṣiríṣi. fún wa nìkan. ó yá na I be like I wish 2012 so I announce I dey do my thing pass me la lighter make I pep. ó lè béèrè lọ́wọ́ DJ Khalid they know say every time we come we valid so they won't leave us alone they know we run this shit long time ago
èwo lẹ fẹ́ ń bí aláì kò sí sínú táwa mọ́ abánikọ́ńdá ikán ò lè jòkó ta tọ́ba tí rí wa wọ́n ń já tọ́ba tí rí wa wọ́n ń já ṣèbó sọ́pọ̀ ọmọ bá ní ẹ jáde tán kò jẹ́ kárí ẹ àṣìṣe ò mọ̀ ń pa àdìgún ò mọ̀ ń pa ọmọ ayége ni gbàgbé pé kàn ṣe nu ẹnu ẹ tó bá lọ price ẹ kọ́ máa ṣí ẹ o. wá ó tún ti dé o. alẹ́ bẹ́ẹ̀ ti gba máìkì lọ́wọ́ mi tó bá lọ price sínú ìkọ́ máa ṣí ẹ. kí ló bù. tó bá mo tún sọ ọmọ mi lórúkọ tó sọ ọmọ ẹ. irọ́ ni o. Zendaya mo tún sọ ọmọ mi ní Zend ó wá kéré tó bá sọ pé sínú kéré máa fọ́ ojú ẹ. Zendaya lórúkọ ọmọ ẹ láì. ọmọ ayége làwa àwa ò dẹ̀ tọ́nà wẹ́bí ọmọ táwa gbé sẹ́sẹ̀ táwọn ń gbó táwọn ń jẹ̀dì. ìyẹn sínú list. abafẹ́ ya láyé gbó white risla a máa rán ní jẹ̀dì mo mọ̀ pé ó máa wo interview yìí mo fẹ́ kó máa rò páwọn ẹ̀gbọ́n ẹ lélẹ̀ aláyèrè àjọ wọn à ń bẹ́ẹ̀ ni na very small boy zero máa bí abi 24 years by mo sọ bí abi 7 years ago 5 years ago ó sì kéré gan but alhamdulilayi for today mo wish you best of luck Assis I'm proud of you Zinoliski. ó yá gbé mi débẹ̀ ọmọ aláì. ẹ kàm happy na the game for long kò sí mi for long. bí àwọn rè ẹ nà fídíò kọ mo ti gbowó seeing is believing má lọ wo bẹ́ẹ̀ o. tó bá wọ bẹ́ẹ̀ ńkọ́. they go collect o. Aláì alpha. Who knows how tomorrow go be? See nobody know, má jẹ́ kó sọ fún ẹ pé o lè borí. See nobody know where God already this your power. Nobody know. Ó lábí sọ sókè. Bí àtọ̀ pé ọkọ ò lè sọ iye. Tó ṣe tẹ̀rùkú makanaki, a ṣe wàrà mọ́tò fún dáàdì. Àbíṣe wo ní gbàgbọ́ kó má kọ́lé tó ní swimming pool pẹ̀lú gáàdì. Zino no dey rapo, wà á gẹ́ Facebook pọ̀ ọlọ́mi ò gbàgbọ́. Nógò já máa gbàkó, bọ̀dì bí já máa gbàkó, yọ̀bọ̀ ní ló máa kó. I get mad to Sano, I no fit dance Sano, but if you give me beat, I go jo. I do my thing my way, but I no want it my way. But me go fẹ́ lọ sí Màlé, I know they cost my leg, come on, jára mi àsọ máa yé. Who knows? Agége ló ń pẹ́ bí ẹjọ́ but mo mọ̀ pé okay Zinoliski small doctor Badiosha the frosh. ẹ sọ̀rọ̀ tẹ́mọ̀ Badiosha tí mò ń sọ. Badiosha bades àti Ramanjago ń fẹ́ kẹ́kọ̀ọ́. Ramanjago Badiosha ẹ mọ̀ pé Badiosha yẹn orúkọ tó yẹ pé àwọn kan wà tó yẹ pé ó mú inspiration bá wọn ni. tó bá kọ̀ gbọ́ Badiosha lásán kò sí tútọ́ lè pa kọ́kọ́ gbọ́ pé kò tí ì dé o kọ́kọ́ gbọ́ pé Badiosha lásán orí wọn máa tá sí ni. kí ló máa wá ṣẹlẹ̀. ẹ mọ̀ ó máa boost mind wọn á tún kí wọn. ẹ ṣe àwòrán. aláyé tẹ bá ti ń sọ̀rọ̀ Badiosha ẹ máa sọ̀rọ̀ owó tẹ bá ti ń sọ̀rọ̀ ẹ máa jágò tẹ bá ti ń sọ̀rọ̀ ẹ máa jágò tẹ bá ti ń sọ̀rọ̀ ẹ máa jágò ẹ máa sọ̀rọ̀ owó àwọn ọmọ agége tó fẹsẹ̀ múlẹ̀ tọ́rí tajé ṣe ẹ máa jágò kọ́kọ́ ò ní ṣàmì ẹ̀ Badiosha kọ́kọ́ ò ní ṣí ẹ ẹ̀yàn passes ọ̀pá mẹ́fà gbogbo South Africa wọn ń débẹ̀ ọlọ́run àwọn ayége tó fẹsẹ̀ múlẹ̀ orílẹ̀ ayége tí mo pọ̀ ayége ń dùn ẹ má yà dádége rú ẹ má yà bà gègé jẹ́ ẹ tó bá fẹ́ da ayége rú ẹ má lọ ṣẹ̀wọ̀n a máa mú yín lẹ̀ wọ́n lé wọn ń sá wọn mọ́ owó náà pa àní kò pa owó kò má pààyàn mò ń já ẹ pa owó kò má pààyàn mò ń já ẹ tó bá pààyàn máa lọ ṣẹ̀wọ̀n tó bá pawó máa gbádùn máa lọ club ire o. ẹyin tèmi ẹ ṣàṣírí bó ṣe ń lọ Agége wa bá ṣe wà yìí sìn a máa padà sínú zanga kan again aṣọ máa lọ fún wọn ní lámbà ẹ ṣàṣírí. Agége mi gbọ́ Agége. We are still live in Agége, the home to the most popular bread in the whole wide world. Agége bread, Agége wa. Now in this very zanga, you know say when we talk about ghetto, and I go talk about talents. So one of the, creative minds we have in this zanga, she is sitting right beside me. Let us get to meet you. Kí lorúkọ, what is your name? Orúkọ mi ni Queen, but àwọn èèyàn tèmi máa ń pè ní boss lady, but stage name mi gangan ni Saint Queenzy. Saint
Quincy, Saint Quincy ó pọ̀. So kí ni Saint Quincy ń ṣe? Ṣé orin ni gbé wa débẹ̀? Orin ni mò ń kọ, olórin ni mí, mo yẹ tún máa ń ya skit náà. Okay, fún wa ní flavour, jẹ́ káwọn èèyàn feel ẹ freestyle. Okay. Like Balenciaga, mo dúró. I'm a fresh girl from my hood, and you know, Odun, ó ta lẹ́nu, ó tún tàbí túwó. But to make the good money, mo máa dúró. Oh, so many guys, they see me, they craze. Focus on me, no, they look at your face. Load and buckling on your shoe, hey. Baby, you know, they use me in the play. Give me your love, give me your heart, oh, hey, hey, hey. Give me your heart, give me your love, oh, hey, hey. Hey. Okay, now, ẹ̀yin tèmi, ẹ ṣáà ti rí bí ó ṣe ń lọ. Ṣé o ní single? Do you have a single? Yes. Have you recorded any song? Yeah, I have many. Okay, like how many singles ló ní? I have like 6, 7. 6, 7 singles. Yes. To record. Yes. Wow. So because game to change again. Gone are those days when you record your songs, you take it to the radio stations, you know, you record your videos, you take it to the TV stations. But like that, why in social media? Àwọn ìgbésẹ̀ wo ló ń gbé láti rí wípé àwọn orin yẹn ṣé wọ́n máa ń lò lórí TikTok, ṣé wọ́n máa ń lò lórí Facebook, ṣé wọ́n máa ń lò lórí social media? Àwọn ìgbésẹ̀ wo ló ń gbé? Yes, actually, mo ti lọ sí a lot of radio stations. Miliki FM, Melody FM, 5G, a lot of yes, radio station. And èmi nìkan náà ni mo ń push ẹ láyìn Ọlọ́run, èmi náà tún ni. So my songs are on all digital platforms. So wọ́n lò ní TikTok, ó wà ní Amazon, ó wà ní Spotify, ó wà ní Audiomack, ó wà ní Apple. So on all digital platforms. Kí lorúkọ orin tí wọ́n ń lò yẹn? Then báwo ló ṣe lọ? So àwọn tí wọ́n ti mọ̀ wọ́n máa lè mọ̀. I want you to make the best use of this platform and tell them. Yes. Yeah. Mo drop Jayla, mo drop Fun, mo drop Double Love, Ozu, Karima, Kama, and a lot of ones like that. Jayla yẹn báwo ló ṣe lọ? Jayla, girl, I'm a prisoner. You be Jayla. Girl, I'm a prisoner. You be Jayla. Girl, I'm a prisoner. You be Jayla. Will you give me your love? Let me know how it is. I'll love you done. Oh, give me your heart. A bit I'm feeling out. Will you just give me back to back? I will give you heart to heart. Give it harder, faster. Baby, kick out. Oh, yeah. You see, oh my God, I like my flavor to drop on scene. This Jayla song. Because a lot of people, when they do music, I'm going to some music on any substance. But mo rí pé lyrically, orin tó freestyle tó ṣe ń sìn nínú Jayla yìí, mo rí pé lyrics yẹn ó make sense. I love it. Thank so, you. You're welcome. If you have the opportunity to work with Davido, Wizkid, who will you go for? They are my boss. Like, I really want to be like them. Because they have make it, in worldwide rounder. So I can't say someone precisely. Mi lè sọ pé bóyá èèyàn kọ báyìí mo fẹ́ ọkọ bá ṣe run. Ẹni tí ó bá ti wá, tó bá ti come to my way. So you go. Yes, because they are both good. Okay. Yes. Nínú industry wa, a rí pé we have someone like Tems. Tems has done a lot to break the international bounds. Yes. She has won about 2 Grammys. Then we have Tiwa Savage, the Queen Mama herself. Nínú àwọn méjèèjì yìí, who are you really looking up to? Someone I'm looking up to. Actually, Tems or Tiwa Savage? Yes, Tems or Tiwa Savage. My pattern really goes with Tems. Why? How? Yes, because the way I sing, my vocal, so it really goes with Tems and Aresta. But Tiwa, she's the godmother. Wow. She's the godmother, and Tems too, our own song too has another dimensional, actually. So I love them both because their song give me vibes. Yes, it gives me a lot of vibes. So now, in this Zanga,
Agege Tawaye. I know there is a lady that is very, very talented. So I want to do something. I want to put some dynamics into this conversation. I don't like to call it interviews. I love to call it conversation because the show is unscripted. So I don't like to go by the procedure. Or more like in, you know, I love to go out of the box, you understand, and create something. So now I'll be bringing a dancer. Okay. There is no beat, right? But this dancer, I want her to come. I want you to do some freestyles while she dance. Are you ready? Yeah, sure. Guys, come on. Okay. Performance in it. So while you do your song, freestyle, let her dance. That's it. Let's go. Okay. Saint, are you ready? Let's get it. I stand on my toes to put in my post. As I know, say book, no be everything. Free gon' no do anything. I don't want to lose my care. There's education and I scam. As I try my best, I give the rest. As I know, say book, no be everything. Oh, maybe I'm living left so long. Nobody can treat so bad. I'll sing dance to my favorite song. I will dance to give my joy. Oh yeah, dance here, baby, dance here. Oh yeah, give them, baby, back to back. I will feel it alright. Calm down, baby, calm down. Oh yeah, dance here, dance here, dance here. I will give it to you, baby, back here. Alright, roll on, baby, turn back, roll it, baby, go down. Oh no, roll, roll, baby, give it up, baby, baby. Fire, fire down, keep it alright, you're coming, alright. Go, go down, baby. Right down, babe. Right it out and go it down. Put your hands together now. Put your hands together now. Agege pọ̀. Ọlọ́run pọ̀ sẹ́. Ọmọ àti mi sọ pé Agege pọ̀. Sọ pé Agege lé wọn. Sọ pé ó bá aṣọ lára wọn. Ó já sí o. Wọ́n dára mẹ́ra. Àlọ́ lé wọn sí. Wọ́n délẹ̀. Ọlọ́run. Okay. Come on. So, kí lorúkọ ẹ? My name is Arinde. How long have you been dancing? Past 5 years. Only she has been dancing for the past 5 years. That's big. What's your plan? What are your dreams? Our plans will only. Although I have a lot of plan and a big dream, because no, I do dance. Then, just trying to be a content creator, because I do a lot of prank. So, what's your social media handle? I only have a TikTok. Ayo Bad Girl, but the full name is Ayomide Adeoba. No, the name they will type on TikTok. Ayo Bad Girl. Wait, the name they will type on TikTok that will find you. Yeah. What's it? Ayo Bad Girl. Ayo Bad Girl. Ayo Bad Girl on TikTok. So, ladies and gentlemen, this is Ayo Bad Girl on TikTok. Ejo, Eyintemi, actually dance step, and she's a very pretty lady. You understand? Please let us give her a sort of encouragement by following her on TikTok. Ayo Bad Girl, right? Yes, say it again. Ayo Bad Girl. Please, thank you so much for coming on the show. I really appreciate you. Chop Noku. That's it. So, Mama. Yeah. I want fancy. I want you to say something for them. You should go get your song. Maybe your song is on Spotify, Audiomack. Tell them. Yeah, actually, my fans, I really appreciate you guys for listening to me sing. So my songs are on all digital platforms. Once you type Saint Quincy, ST Quincy, QUINCY. Yes, it's going to bring everything out. So on all digital platforms. And you can use my sound too on TikTok, Facebook, Instagram, even on WhatsApp. So thank you so much. Ẹ ṣáà ti rí bó ṣe ń lọ Saint Quincy ni mò ń bá sọ̀rọ̀ látàárọ̀ ó dẹ̀ ta lẹ́nu yórí. Please just go on all the digital platforms. Fílẹ̀ custom ó pọ̀. Just go on all the digital platforms, stream our songs. Let us encourage her. What's your TikTok and what's your? Yes, my TikTok handle is ST Quincy Boss Lady. On my YouTube, I have YouTube channel. You have to watch my performance. Yes, because I've been to Aja everywhere. You understand? I've performed, so you have to watch my performance there too. So you're going to type ST Quincy, Facebook ST Quincy. So that's my handle. And on my X, which is Twitter, it's still ST Quincy. Oh, thank you so much for taking out your time to talk with us on the show. We really appreciate it. The show is Unscripted with Jeff, live and direct in Agege. Agege, wow! Thank you so much. Oh yeah, I want to be there, Pablo.